مولانا الشيخ عبد الواسع Waliyullah Atayese tí gbogbo ayé mọ̀ wọ́n sí Jaqmal, tí gbogbo ayé tó mọ̀ wọ́n sí ọmọ babalágége. Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́. A kí ìwọlé Dr. Dawood Muhammad Al-Awwal tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti UK, tí gbogbo àwọn èèyàn tí ń wò wá wọn ti dá wọn mọ̀, tí wọ́n jọ kan nínú ọmọ kéwú bàbá wa Sheikh Adam. Àwọn èyí ṣe fáríhùn, inú ọgbà gangan ni wọ́n ti ké, tí wọ́n parí ní 1995. Sheikh Adam kó àwọn báyìí ni. Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́. Àlùbáríkà Nábì lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo àwọn jàmáà tí ń wò wá wọn ti dá wọn mọ̀, torí fídíò wọn ń jà káàkiri ayélujára wọn. Èmi wá gba kọ́ọ̀lù kan ní òní láti ọ̀dọ̀ associate professor kan ní ilẹ̀ Haúsá báyìí, mi ní dákọ wọn ní orí afẹ́fẹ́. Wọ́n béèrè àwọn ìbéèrè kan, àwọn ìbéèrè wọn wá fẹ́ bi Sheikh. Wọ́n ní ti àwọn ọmọ kéèké tẹ́ ṣe ti Quran. Wọ́n kọ́ sálámà sí gbogbo ilé gẹ́gẹ́ sálámà sí gbogbo. Gẹ́gẹ́ báwọn èèyàn ti mẹni tí wọ́n rí, àmọ́ kí wọ́n gbọ́ sálámà náà. So, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Sálámà wọn náà ni ẹ ti gbọ́ báyìí. Dr. Ìbéèrè kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín tí àwọn èèyàn béèrè lọ́wọ́ mi. Wọ́n ní ti àwọn ọmọ kéékèèké tẹ́ ṣe yẹn tó jẹ́ èyí tẹ́ show níbi fídíò yẹn, wọ́n nígbà wo ni wọ́n máa ready tí àwọn máa rí àwọn kọ́pì àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì tíra tẹ́ ní ó gbé yín délẹ̀. Ok, àyàkùn lọ. So, gẹ́gẹ́ bí ìbéèrè ọ̀kan náà àwọn àfáà wa tí wọ́n wà níbí, ṣe rí iṣẹ́ yẹn ó pọ̀ gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé tẹ́lẹ̀, ṣùgbọ́n ìdí tí àwọn ọmọ kéékèèké yẹn tí ó fi tètè jáde ni wípé iṣẹ́ tí mo ṣe ń bí yẹn ò pọ̀. It's just about 76 page. So 76 pages tó wà nú ẹ̀ yìí, ó máa jẹ́ kó yára láti tètè jáde torí pé 13 chapters péré ni mo ṣàjọ tó jẹ́ àwọn short chapters of the Holy Quran. So nítorí àti pé yóò rọrùn fáwọn ọmọdé láti tètè kọ àti láti kà á. Ṣùgbọ́n tẹ́lẹ̀ jẹ́ káwọn ọmọdé ọmọ ìtumọ̀ àwọn nǹkan tá à ń kọ wọn. So kíní yẹn ni bàríà yẹn ni mo fẹ́ break yìí pé báwo lọ ọmọdé ò ṣe máa ka Quran tó yẹ pé tó bá yásẹ̀ tó wá kọ́ padà wá fún tùmọ̀. So ìdí nìyẹn tó fi já sí pé mo kọ Arabic lẹ́gbẹ̀ẹ́ kan báyìí, then transliteration follow ẹ̀, Yorùbá follow ẹ̀, English ó follow ẹ̀. Bọ̀ mo wá tù pẹ̀lú déédéé làákàyè àwọn ọmọdé mi dẹ̀ ló big grammar nínú ẹ̀ tí ó fi já sí pé wọ́n sọ kalẹ̀ wá tò sí àwọn ọmọdé. Tí wọ́n bá ka mẹ́rẹ̀ẹ̀rin yẹn tán, lábẹ́ wọ́n á wá rí commentary wà lábẹ́ rẹ̀, then multiple questions wà ń bẹ̀. Ẹni tó bá fẹ́ kọ́ ọmọ yẹn ní súra, àwọn question tí ó béèrè tó yá sí pé tí bá ti ń béèrè yẹn kò ní jẹ́ kọ́ ọmọ yẹn ó gbàgbé súra yẹn. Then àwọn drawing wà ń bẹ̀, bí Suratul Fil nísìnyí tí mo ṣàlàyé ẹ̀ tán, mo á ní kí olùkọ́ kó sọ fún ọmọ pé kó ya erin. Tó bá ya erin nígbà tá à ń sọ̀rọ̀ Suratul Fil àti ìtàn tó sopọ̀ mọ́ pé àwọn Ashabul Fil kí ló bí ìtàn yẹn, mo ra summarize ẹ̀ tó gùn púpọ̀, so yóò lè dúró sí làákàyè àwọn ọmọ. So ìdí nìyẹn tó fi já sí pé a ti bẹ̀rẹ̀ printing ìyẹn, kódà àwọn kan a ti supply wọn níbi 200 500, ṣùgbọ́n 5 million la fẹ́ print. 5 million copies sí tàwọn ọmọ kéékèèké yẹn la fẹ́ print. A wà á ní mọ̀jáàna, àníta, ànígbà. So a wà á 2 million sí Africa, a hà 1 million sí America, 1 million sí Europe, 1 million sí Asia country. Nǹkan tá a ní ní plan nìyẹn. Àwa fàyè kan lẹ̀ nítorí pé àwọn kan wà tí wọ́n ń sọ wípé àwọn sáà fẹ́ support project yẹn. Téèyàn kan bá wò pé òkè òun fẹ́ ṣètò Ọlọ́run, ní sọ pé kó má ṣètò Ọlọ́run. Tó bá yẹ pé ó fẹ́ contribute lápèjọ téèyàn kan bá fún wa ní 100,000 ní sípò òun fẹ́ support program project yẹn, ṣé wàá rí dédé iye 200,000 yẹn bá lè print ní copy tàwọn ọmọ kéékèèké yẹn, a máa print á dẹ̀ kó lé lọ́wọ́. Bẹ́ẹ̀ni tó bá dẹ̀ tún fẹ́ ká kọ orúkọ òun sí wípé òun lòun sponsor copy 100 tó ṣe déédé 100,000 rẹ̀ yẹn, òun lọ́mọ ibi tí ó hà sí, àfààyè yẹn lẹ̀. A dẹ̀ kọ síbẹ̀ pé kì í ṣe títà,
tí àwọn náà bá dẹ̀ rí quality paper tá a lò pé ṣe ọ̀rọ̀ kọ́lọ̀ mẹ́rin ló wà ńbẹ̀ kì í dẹ̀ ṣe nǹkan tí wọ́n mọ̀ wò báyìí a dẹ̀ lo 14 fonts tó tóbi dáadáa so that àwọn ọmọdé ó lè jàǹfààní kí ni wọ́n ń kà nínú Al-Qur'ani so kò ní pẹ́ jáde àti bẹ̀rẹ̀ print ẹ̀ even anytime táwọn kan bá ti order fúnrú ẹ̀ páwọn need ẹ̀ so a contact Sheikh àbí Mufti so inshallah kò ní pẹ́ jáde àmọ́ tí ńláńlá yẹn a sì ń design ẹ̀ lọ́wọ́ torí yẹn wàhálà pọ̀ mẹ́ Baqara lásán yóò fẹ́ wọ 577 pages mujallad a fẹ́ wọ 16 volumes. Allahu Akbar. Ìdí tó ṣe fà á ni pé ṣe rí ti àwọn àgbàlagbà yẹn tó bá ka Arabic tán tó ka transliteration tán transliteration máa help àwọn tí ò mọ Arabic kà ẹni tí bá ń ka transliteration gan ẹni tí ń ka kéwú tí ò bá múra òun ní transliteration máa correct ẹ̀ torí mo kọ́ pẹ̀lú tajwid lápèjọ ibi tó lọ sọ pé almalaika ṣe báwo màláìka tó ẹ̀rù pé ó ní mọ́dà so tá a bá fẹ́ kọ transliteration a lè kọ́ ní MALAIKA ó rán kí ṣe kẹtọ́ lọ wí nìyẹn tọrọ ní màláìka àti kí kọ́ tẹ̀lé bẹ́ẹ̀ gbòbí tí Ọlọ́run bá lo ṣádà irú bísímìláhì tọ́lọ́run wí yẹn tá a bá fẹ́ kọ transliteration àti kẹ́ẹ̀kọ́ double L ló tó pé Rabbil alamin tá a bá fẹ́ kọ transliteration àti ká lo RABB tó bá kọ bí ẹyọ kan sí kìí ṣe nǹkan tí Quran wí ló kọ kalẹ̀ tó o bá ti wá kọ̀ọ̀kan bí a jẹ́ pé Quran kọ́ ló ń kọ ìdí tó fi já sí pé transliteration mo fi síbẹ̀ dẹ̀ mo wá fi Yorùbá síbẹ̀ mo tún wá fi Gẹ̀ẹ́sì síbẹ̀ ìdí tá a ṣe wá pé project yẹn ní English Yorùbá Quran 4-in-1 ṣe wá rí táwọn àgbàlagbà táwọn bá ti wá ka Arabic tán tí wọ́n ka transliteration tán tí wọ́n ka Yorùbá àti English tán then mo wá bẹ̀rẹ̀ sábàbù nùzúl kí ló ní tó lọ́n fi sọ súrà yẹn kalẹ̀ ọdún wo ló sọ̀ kalẹ̀ látàrí àìsáyà báyìí kí ni sọ irú súràtù Baqara kẹsẹ̀ kan náà ní Baqara sọ̀ kalẹ̀ àyà mi ń bẹ irú súràtù Nìsáì nísìnyí àwọn nǹkan kan ṣẹlẹ̀ Mẹ́kà wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ fún Mádínà níbi tí Ànábì ti gba kọ́kọ́rọ́ lọ́wọ́ àwọn Bani Ṣébà nígbà tó lóun fẹ́ yan náfílà tí ẹni tí ó yẹ kó mú kọ́kọ́rọ́ wọ̀ tètè mú kọ́kọ́rọ́ dé Ànábì wá bínú gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀ tó gbé fẹ́ lómi ó wá padà sí Mádínà Mádínà ló sọ fún pé adul amanat ila ahli ẹ lọ dá kọ́kọ́rọ́ padà fáwọn tó ṣe pa àwọn ní ìdílé yẹn ní tọ́jú kọ́kọ́rọ́ so náà irú àwọn súrà bẹ́ẹ̀ yẹn tó yá sí pé ṣé Mẹ́kà láǹsọ pé sọ̀kalẹ̀ ní àbí Mádínà tó gba àwọn fìtínà yẹn ni mo ṣe nínú àwọn ti àwọn àgbàlagbà then àwọn ìtàn kan wà tí wọ́n ń sọ nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kútùbù tafasir tí wọ́n ṣàlàyé nípa àwọn ṣe mọ̀ pọ̀pọ̀lọpọ̀ tafsir yẹn àwọn kírísítẹ́nì tí wọ́n di mùsùlùmí nínú àwọn sàábé àwọn ni wọ́n kọ ọ̀pọ̀lọpọ̀ tafsiri tí wọ́n ń lọ da tó wà nínú bíbélì wá tí wọ́n fi ń ṣàlàyé alukurani fún wa ló fi ń dàbẹ́ ni pé àbí bíbélì ni òkè níṣe nínú suratu Yusuf Ọlọ́run sọ̀rọ̀ ìtàn Yusuf bó ṣe lálàá àwọn lànàbí Yakubu bí ọmọ 11 so wọ́n ló bí ọmọ 11 níbo ni àwọn yòókù wà Yusufu nìkan ló bẹ̀rẹ̀ sí pàtàn wọn níbo làwọn yòókù wà so nínú bíbélì láti rí torí ìyàwó 4 Yakubu ní kí lórúkọ àwọn ìyàwó ẹ̀ inú bíbélì láti rí àwọn sì mọ̀tàn yẹn torí pé ọ̀dọ̀ wọn nìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ Kùránì kan tún ṣe àádá àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ní ká fi lè mọ tí ó ń ṣẹlẹ̀ òun ni òye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbàsíkò kan tí Mùdírù sọ̀rọ̀ ànábì Dáúdà because àwọn Israelite náà mọ ìtàn rẹ̀ àwọn nábì ọ̀dọ̀ wọn ló ti ṣẹlẹ̀ so àwọn kẹ́kẹ́ ọ̀dọ́ sí pé ìdí nìyẹn tó fi sọ pé ànábì padà invite ọ̀pọ̀lọpọ̀ àwọn Júù tó bá pàdé Mọ̀dínà àtàwọn Christian ipe káwọn jọ ṣe ẹ̀sìn yìí nígbà tí wọ́n á convert ọ̀pọ̀lọpọ̀ wọn di mùsùlùmí tí wọ́n á wà nù sàábé wọ́n ran àlàyé lọ wọ́n ra Al-Qur'an lọ because nígbà tí Al-Qur'an sọ fún ànábì pé ó bí wọn ni fásitì àlú àlà díkìrì àwọn eléyìí gbọ́ ti ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn yé àwọn kìíní yẹn nígbà tí wọ́n di pé àwọn àfáà onítafsírì bẹ̀rẹ̀ sí ṣàlàyé táwọn Kurtubi dé àtàwọn bẹ́ẹ̀ so gbogbo àwọn àlàyé yẹn kí ni wọ́n sọ káàkiri yẹn àti kí ni Ìmáàmù Bukhari sọ lórí kankan kí ni Muslim sọ so gbogbo kìwà fìtínà yẹn ni mo ṣe kí ẹni tí ń kà kó lè yé yékéyéké ìdí tí àwọn àgbà lọ ṣe fi rẹ dìde.
ẹlẹ́ẹ̀kejì ìbéèrè Naam. kí a tó máa lọ sí ìbéèrè ní tíra tí ẹ ṣe yìí Naam. àwọn èèyàn ń béèrè pé ẹ fi hàn lánàá تفسير الأعمال في تصريف الأفعال. bẹ́ẹ̀ni ẹni ó gbé yín dé Bẹ́ẹ̀ni. ó gbé yín gba scholarship ní Bẹ́ẹ̀ni. Saudi. àwọn mi ọmọ pé tíra pẹlẹbẹ ní tó kó sínú yìí pọ̀ kọjá tíra tí wọ́n ní wọ́n fi fáwọn ní òun rè. Bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀kejì báwo lẹ ṣe fẹ́ ṣe ìhádà tó tọ́bà. ẹ Bó lẹ́sẹ̀ bá wa rí tún tẹ̀. ẹ ṣe rí mo ti kọ second edition ẹ̀ so nítorí sí pé ó tún máa wá kún ju eléyìí lọ project Quran yìí lọ dá dúró kò bá ti jáde ṣùgbọ́n a ṣiṣẹ́ lé lórí lágbára Ọlọ́run nítorí pé bí orí ọmọ ilé kéwú bá dọ́ta tí wọ́n bá fi tíra ìkọ́ni sọ́rùfù mo fọlọ́ ọba brazil sọ́rùfù oyè La ilaha illallah. nítorí pé sọ́rùfù gangan ni àṣírí kéwú wọ́n tó bá ti mọ sọ́rùfù tó mọ náhù má sọ pé ọmọ kéwú kankan Allahu akbar. tọ́rọ òun ni síkírìtì èdè lárúbáwá gan-an torí pé then àwọn lárúbáwá ti gbé gbogbo àwọn àfọwálùkà làwọn fìlì wọ́n dẹ̀ ti gbé mùdọ́rù ẹ̀ tí kẹsẹ̀ pé ọlọ́mọ sọ pé ó dàbẹ̀ ni pọ́ fẹ́ bá a mu no Allahu akbar. wọ́n ti gbé kàtàbà kalẹ̀ pé mùdọ́rù ọmọ wa ní yẹkìtúbù ó lè sọ pé yẹkìtìbù no ó dẹ̀ lè sọ pé yẹkìtàbù ọ̀dọ̀ fàálà yẹ fún ó lù náà ju kàtàbà yẹkìtúbù sí Allahu akbar. wọ́n ju dọ̀rábà yẹ dìríbù sọ́dọ̀ fàálà yẹ fún ìlú Allah. wọ́n ti tò ètò ẹ̀ fàáyínlá yẹ fún ìlú wọ́n fi sọ́dọ̀ hàsíbà yẹ hàsíbù òun mùdọ́rù méjì ni ma wá bàbá wọ́n sì lọ pé fàáyínlá yẹ fún àlù hàsíbà yẹ hàsábù kùránì náà lò so fàáwúlà yẹ fún ìlú nìkan ló ní mùdọ́rù ẹyẹ ọ̀kan tó yá sí pé náà à ń fi ìlú tó bá ṣiṣẹ́ lọ́dọ̀ fàáwúlà yẹ fún ìlú ẹ lè gbé wá sọ́dọ̀ fàáwúlà yẹ fún àlù kó ríṣẹ́ ṣe ìdí ni tó fi já sí pé ẹnìkan ò lè sọ pé òun mọ sọ́rùfù tán torí pé tí ó bá ti gbọ́ fìlì kan rí tí ẹ ti ṣe research lórí ẹ̀rí ó máa difficult fún kó mú mùdọ́rù ẹ̀ wá fún wa ó wá nùkan tí mo bá ọ̀pọ̀lọpọ̀ àwọn lecturer wa ní yunifásitì fà yìí tí ń kọ́ wa ní sọ́rùfù professor ni ní kọ́ wa sọ́rùfù ní Jamiatul Imam ní Jamiatul Imam ní Saudi èmi rẹ̀ máa ń fa sọ́rùfù ni ọjọ́ kan ló dé lọ́wọ́ fìlì kan sójú bọ́ọ̀dù lọ sọ yìí pé ọ̀wọ́n kọ̀ wá instead kọ́ wá ní yẹ̀kìwí kúwà ọkù gbàtàn ọwá ní yọmọ wá ní kọ̀ wá yẹ̀kìwá fíìlì ọ̀dẹ̀ lè wábẹ̀ láíláí wọ́n ti permanent ẹ̀ síbi tí yóò dúró sí tó ò lè tí lọ́bọ̀ míì ó tún sọ pé wá dà yàwá dúró ní mọ́sàárì ẹyọ kan lóní mo ní wà láì mọ́sàárì 12 lóní gbogbo ẹ̀dẹ̀ wà lórí 12 ni wá dà tó bá ní wá dà yàwá dù bọ́ bá wọ̀ sọ pé wúdán àbí wídán àbí wádán ó lè wá ní màòdídàtán àwọn màòdádàtán àwọn màòdúdàtún ó sì lè wá ní màwádàtán ó máa wá ní wìdáadáa wàdáadáa so ara màwádàtá yẹn mọ́sàárì ni. Allahu akbar. Allahu akbar. so tíra yìí òun lọ́wọ́ ṣe sábà bí. gbogbo lè kéwú nídìí ẹ̀ o. Gbogbo àwọn ọmọ kéwà. Inshallah bi idhnillahi ta'ala kò ní pẹ́ jáde Inshallah. ní abẹ́ ìbéèrè yẹn Naam. ọmọ ilé ìwé Àyàmọ̀ èmi náà ní ìbéèrè ẹyọ kan. lábẹ́ Naam. ilé yìí gan-an àbí. Lábẹ́ ìtọ́jọmọ́ ọ̀rọ̀ sọ́rùfù yìí náà. Naam. Ẹ dákun gbogbo alámọ̀ pé kò sọ́mọ tí ó kéwú lọ́dọ̀ Sheikh Adam tí ò ní gain. Bẹ́ẹ̀ni wallahi. Àmọ́ pé ẹ̀yin Faridan pé personality ẹ̀yin Naam. kí ni àwọn ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ lára Sheikh Adam Hmm. tó fi gain dáadáa sí. Ẹ ṣe rí Sheikh Adam Abdullahi lórí kọ́lọ̀kọ́ bá kẹ́ wọn àáfà dáadáa ni wọ́n so Ọlọ́run kọ́ pé kí èmi mo wà nù sọ pé mo wà nù àwọn sàhábì bàbá náà torí pé mo mọ̀ wọn àwọn náà mọ̀ mí wàláì so bàtí bàbá wà láyé tọ́lọ́ ní kí n bá wọn ṣe rí àwọn kankan ṣẹlẹ̀ tó jẹ́ ìṣẹ̀lẹ̀ mẹ́ta tó ṣe pé èmi àti bàbá ní interaction tó yá sí pé a fi mọ̀ pé Sheikh Adam àáfà dáadáa ni bàbá dáadáa bẹ́ẹ̀ ni lémi pẹ̀lú wọn báyìí àti yìí tó so pọ̀ mọ́ táwọn àfáà wà ń bẹ̀ ṣèyí tèmi pẹ̀lú wọn jọ sọ yẹn náà ẹlẹ́rìí wà láyé tí ò ti kú àti tó ṣẹlẹ̀ nú ọgbà gangan nígbà tí àwọn blue lọ́wọ́ ẹ jẹ́ kọ́kọ́ sọ̀kan nípa ti ọ̀rọ̀ olóúnjẹ ẹ̀yin tí ẹ bá mọ mọ́díkàsì dáadáa tẹ bá mọ̀ nígbà tí bàbá wà láyé àwọn ìyàwó wọn ni bàbá ní kó máa dáná tọ́jú àwọn ìyá wa tá a mọ́ lọ ra oúnjẹ lọ́dọ̀ wọn tó bá dàsìkò tá a jẹun nítorí pé bàbá mọ̀ gbé oúnjẹ yẹn fáwọn aráàta tí wọn mọ̀ rí kó máa fi nǹkan sínú oúnjẹ fún àwọn ọmọ kó mọ̀ pa àwọn ọmọ lọ́mọ sáwọn lọ́rùn
so ọ̀kan náà àwọn ìyàwó wọn nígbà tí wọ́n dẹ̀ bàbá máa ń pín kinní ẹ̀ fún wọn every week ìgbà tó wá kan ọ̀kan náà àwọn ìyàwó wọn tí mi ò ní dárúkọ wọn lásìkò ìbọ̀tẹ̀ kọ́ wà bẹ̀ ni la ṣe fẹ́ sọ ṣé wàá rọ ọmọ kan ó ṣẹ̀ṣẹ̀ dé ó ṣe ọdún kejì tó dé wọ Amẹ́ríkà sí rè òun náà wá tó rà máa ń tò ra oúnjẹ ni ibi tó ọmọ yẹn ti ń sọ pé ọkàn tòun ẹnìkan wá lẹ́tẹ̀yìn tó sáré wá bọ́ síwájú ẹ̀ ó wá wò pé òun tóun ti tò tipẹ́ ó bá yọ ọmọ yẹn sẹ́gbẹ́ kan ló bá fi súnmọ́ wájú so ibi tí ń sọ pé ẹ̀ta tèmi abọ́ rẹ̀ wá ṣèṣì bá ìyá wa lórí tó ń ta oúnjẹ fún wa so ìyá wa náà wá gba abọ́ yẹn wọ́n wá fi na ọmọ yẹn pé kí ní kan lójú ṣe bọ́ sábà wọn kan èèyàn sọ pé ọba bọ́ na ìyàwó mùdírù bẹ́ẹ̀ kàwé ìyàwó ṣíkàdà so wọ́n bá sáà da oúnjẹ títà dúró ọ̀kan náà àwọn àfáà wa Markaz àwọn bíi 2 sí 3 mi ń dárúkọ wọ́n sáà kó kéèsì yẹn wá àwọn náà ti mọ rántí báyìí wọ́n bá kó kéèsì yẹn wájú Sheikh Adam èmi náà tẹ̀lé mo fẹ́ obi tọ́rọ̀ yọ jà sí so bàbá bá ní kí ló dé wọ́n ti fẹ́ ṣàlùwàlá ni wọ́n bá rojọ́ fún wọn wípé ọmọ yìí ló fa bọ́ gbá ìyá wa lórí bí àfa Markaz yẹn ṣe present kéèsì yẹn ni bàbá ní ó fa bọ́ gbá ìyàwó mi lórí kí ni ìyàwó mi ṣe Sheikh Adam wallahi tẹ́lẹ̀ so ìyàwó wọn náà wà ń bẹ o bàbá wa ní tó ọmọ wo ni ẹ wá fẹ́ yọ ẹ̀sùn wọn lọmọ yìí ni bàbá bá ní tó wọ ọmọ rojọ́ kí ló ṣẹlẹ̀ lọmọ bá sọ gbogbo ọ̀rọ̀ tí mo sọ yẹn kí n fi lè cut time so bàbá wa ní tó ṣé lóòótọ́ ló gba abọ́ lọ́wọ́ ẹ̀ tó fi gbá lórí wọn ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n òun lọ kọ́kọ́ fi abọ́ gbá àwọn bàbá wa ní sọ ọgbọ́n tó ló ṣèṣì ṣé ọmọ yóò wá mọ̀mọ́ máa fa bọ́ gbá ọ tó sì mọ̀ pé ìyàwó mi ni ibi ló sì ti wá kéwú. La ilaha illallah Muhammadu Rasulullah. Bàbá wa ní ṣé mo ní kó máa wá fi abọ́ gbá àwọn ọmọ lórí níbí yìí ni àbí kó wá ta oúnjẹ fún wọn. Bàbá wa ní tó kí ni ẹ bá dáadáa ò lẹ́wà kó wá ṣé kí wá máa bá ọmọ yìí wí fún ìyàwó mi ni ẹ ṣe wá kó kéèsì yìí wá. Ẹ já wo Hisan àdàfún yín ọ̀kanu tó sojú mi báyìí. Ẹlẹ́ẹ̀kejì tíra yìí nígbà tí mo bẹ̀rẹ̀ sí ṣe díẹ̀ torí kì í ṣe pé bóyá ọdún méjì mo fi kọ́ mo ṣe wàhálà pọ̀ lórí ẹ̀ díẹ̀ ṣe wá rí nígbà tí mo wà Markaz ọ̀pọ̀lọpọ̀ tíra tó ń kọ́ wa ni mo máa ń ra notebook special fún tí n bá ti rí ìwé kan báyìí tíra kan máa sàmọ́ yọ àwọn àfọwálù tó bá wà ń bẹ̀ torí ṣe mọ̀ pé sọ́rùfù iṣẹ́ ká mọ wọn fíìlì kankan ni tíra maktuwa tí bàbá fi ń kọ́ wa ní orin tí bàbá ṣe tí wọ́n tá fi kọ́ orin ní Markaz ní ọdún ẹlẹ́kẹta bẹ́ẹ̀ ni mo bá rí orin kan bẹ̀ ibi tí wọ́n sọ pé wàmínà baliyati khitobu mọ́nlá yẹ̀rì awì mo wá rí yẹ̀rì awì yẹn mo mọ̀ pé mùdọ́ríwù ni mo wá mọ̀ pé mọ́ọ̀dì rẹ̀ èrè àwà ni ó wà mo wá ń wo wázínù wo ló lè wọ̀ nínú àwọn àwùzánù 35 tí lárúbá gbé kalẹ̀ fún wa pé òun láàmọ̀ fi wọn gbogbo fíìlì mo gbé wọ gbogbo ẹ̀kọ́ wọ́ gbogbo àfa Markaz pátá ni mo bi àtẹ̀ntí kọ́ wa sọ́rùfù àtẹ̀ntí ọ̀kọ́ wa sọ́rùfù so tí wọ́n bá ti mú èsì kan wá máa nínú kọ̀ wọ ọbẹ̀ yẹn because èmi náà ti gbé wọbẹ̀ kọ̀ wọbẹ̀ lọ́jẹ́ mọ́ bí yín èmi sì wà lọ́mọ kéwú bí ní sìkẹ́yàn kan fẹ́ sọ fún wa yí pé gbà náà kàtábà yẹ kìtúbù ó lè ṣiṣẹ́ lọ́dọ̀ fàálà yẹ fàálù tí ó sì lè ṣiṣẹ́ ń bẹ̀ so wọ́n á wá ní kí n má wọ́rì tó bá di bí ọ̀túnla kálukú sá ń wá kínní mo bi Gàmáwí bí ọjọ́ méjì ni Gàmáwí fi ń tú gbogbo tíra sọ́rùfù tí wọ́n ní tí wọ́n ń wá kínní ìwọ̀n rí ètúwí náà wà ní ọgbàjọ́ àwọn náà mà gbogbo wọn pátápátá so Gàmáwí wá ní tó wà bẹ́ẹ̀ ni pé á lọ bí Sheikh Adam ni bàbá tọkọ wá kéwùnù wọ́n bá lọ bí bàbá pé ọmọ kan máa ń bẹ tí wàhálà rẹ̀ pọ̀ pa fíìlì sọ́rùfù kankan so ó bi wá nípa fíìlì kan tó yá sí pé àwọn wásùn tá à ń gbé wọ àwa náà rí i pé kí ní ọ̀wọ́ bẹ̀ so ẹ dákun tẹ bá lè ṣe sí so bàbá ní tó bọlọmọ náà wọn lọ́wọ́ kíláàsì lọ́wọ́ báyìí tó wàá bì tó bá ti dé kíláàsì rẹ̀ kó ní kọ́ mọ̀ bọ̀ so a dẹ̀ wà ní tàwùjí ẹlẹ́ẹ̀kejì àwa ní ẹlẹ́ẹ̀kẹta so bí iṣẹ́ Gàmáwí ṣe wọ kíláàsì báyìí wọ́n ní tọ̀ bàbá ní ọwá wọ́n wà bí tó máa ń jòkó mbẹ̀ tó bá ti lọ ní kó mú mọ́kítọ́ rẹ̀ dání o kàkà
so mo bá dọ́dọ̀ bàbá mo bá sàsálámà sí wọn kankan wọ́n bá ní tó wọ́n ní gbọ́ fìlì wo lọ wá tó rí tí o rí wá sínú rẹ̀ so mo bá ní tíra yìí náà ni tíra tó àtẹ kọ wà nígbà tá a wà ní sáńsà dájú ní kankan wọ́n bá ní tó mo bá yọ tíra yẹn jáde mo bá síbẹ̀ mo ní orin yẹn bàbá bá gbà lọ́wọ́ mi wọ́n bá wo báyìí wọ́n wo èmi náà mo ti kọ tíra yìí èrè àwà mo ní bẹ́ẹ̀ ni èrè àwà so wà á rí ibi kankan tọwọ́ ó sì ti gbé lọ àwọn mulhaqat mo ní wà láìkọ̀ wọbẹ̀ wà ní tọ̀ ọ̀dà tọ́wọ́ bẹ́ẹ̀ máa lọ àwà nǹkan ṣe sí barakallahu fik wọ́n bá ní máa lọ. sọ̀bà tó wá díjọ́ kẹta wọ́n wá sọ fún Gàmọ́ wípé tó bá ti wá sí kíláàsì wa so ajá sí pé a rí wázínù kan sínú nínú mọ́ríkàs gbogbo àwùzánù 35 tí lárúbáwá láwọn gbé kalẹ̀ látijọ́ tí wọ́n ti gbé sọ́rùfù lẹ̀ 35 tí wọ́n ní náà rìn kò jù báyìí lọ ajẹ́ parí kan sínú ọgbàánu yóò wá jẹ́ 36 bàbá ní kí wọ́n lọ rọ ìfọ̀hálà sódà kiri àwa yẹn ó lè ráyè jókòó síbì kan mo sọ̀rọ̀ rẹ̀ nínú tíráì. Allahu akbar kabira. So ó di méjì. Mawlana Sheikh Adam. Wallahi tallahi rahimahullah. Wọ́n ta àríkọ́ bẹ̀ ni wípé wọn ò bínú sí yín. Wallahi. Wọ́n tún fi mímọ̀ wọ́n tún fi kọ́ yín sí. Wallahi billahi. Bẹ́ẹ̀ni. Wallahi. So that's wọ́n tún sọ̀bù pọ́blẹ́mù ìmọ̀ fún wa wípé because ẹ mọ̀ pé tí bàbá ọba ní ká rọ wásìnù fún a sì wà lórí pé kíbo láwọn àti ha báyìí. Wallahi tá a ní mọ̀ because ọ̀wọ̀ kankan 35 tó gbé kalẹ̀ láti yọ tán ti gbé sọ́rùfù lẹ̀ látàsùkò àwọn àlí àrámọ̀lọ́wọ̀ ṣáà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó lágbára tí mo fi mọ̀ pé Sheikh Adam àníyàn tó dáa ni wọ́n ní ìjọ kan fẹ́ ṣe ọdún hijira bàbá nìkan lọ sọ fún gbogbo àwọn mọ́ríkà sáwà táwà ní asana rọ́bìà àwà ní rọ́bìà àgbà ìyá fẹ́ ṣe hijira so bàbá ní kí wọ́n lọ sàwá àwa kọ̀ọ̀kan tá a ní gbìyànjú ní kíláàsì pé ká lọ wá gbogbo bíi tí hadith tí ń sọ̀rọ̀ hijira wà ká lọ wá at least márùn so wọ́n wá kójọ wọ́n selected tàbí sọdún hijira so èmi náà wà nù ẹni tí wọ́n ní kó máa wá hadith so mo ti wá àwọn hadith tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ hijira tó ń sọ̀rọ̀ ansor àbí muhajirun ìgbà tí bàbá wa set committee mẹ́ta ṣẹ́rẹ́ ni tó bá ti rí hadith tiẹ̀ tó sopọ̀ mọ́ wọ́n á kọ́kọ́ meet àwọn committee alákọ̀ọ́kọ́ tó bá rí kà tó dẹ̀ ní fàṣọ́hà dáadáa tí ó mọ̀ pé sí ní ṣìn tó dẹ̀ ní fàṣọ́hà abọ́sọ́dà committee ẹlẹ́ẹ̀kejì so tó bá ti pass mbẹ̀ yóò ṣe wá lọ síwájú bàbá wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé wọn lọ wájú bàbá gan pé ó yá kárí so ìgbà tí ètò wá kàn mí tí wọ́n gbé mi lọ síwájú bàbá tó jẹ́ last ibi tí wọ́n ti approve ẹ̀ pátápátá so mo wá ka hadith náà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ hijira àti àwọn ansor àti muhajirun mo ṣe kà á tán báyìí bàbá bá ní tó níbo lo ti rí hadith tó kà yìí so èyí tí màá fi dárúkọ ibi tí mo ti rí wọ́n á sọ fún bàbá pé ọ̀nà rẹ̀ jìn mo fi ọlọ́ọ̀bà búra ẹ lọ bí Sheikh Daud Afan làwọn wà láyé wọ́n wà ń bẹ̀ gbogbo wọn wà ń bẹ̀ mudiru tó nínà àwọn náà wà ń bẹ̀ àwọn Sheikh Sazili àwọn ò tí kú Salati náà ò tí kú Sheikh Siddiq Farouk àwọn tí kú sí àwọn náà wà ń bẹ̀ àti gbogbo àwọn àfáà tí à ń sọ pé àfáà kéékèèké ni wọ́n níjọ́ náà táwọn ti dàfá àgbà lónìí tí wọ́n sì wà nù ọgbà gbogbo àwọn Sheikh Sulaiman Saruji wọ́n wà ń bẹ̀ wọ́n kú wà láyé ẹ lọ bí wọ́n Sheikh Bashar Adangba wọ́n wà ń bẹ̀ ṣe wá níbẹ̀ mi ṣe wá sọ yí pé ọ̀nà rẹ̀ jìn èmi ọmọ pé ọ̀rọ̀ tí mo sọ yẹn àdàfún yín kí ni ẹ bí Sheikh Abdullahi Salati nínú wọ́n ní wọ́n ọmọ yorùbá ọmọ wa ara rẹ̀ báwo ló ṣe máa sọ pé ọ̀nà hadith tí wọ́n rí jìn níwájú bàbá Sheikh Adam àbọ̀ ọmọ wájú ẹni tó wà ní ìgbà wo wọ́n sá sọ gbogbo ẹ̀ wọ́n bínú bàbá jẹ́ kí wọ́n sọ gbogbo nǹkan tí wọ́n sọ tán bàbá ní Abdullahi ó ní náà ó tí lè bínú sọ ọ̀rọ̀ tí Dáúdà sọ yìí ọkà hadith àwa náà la ní kán lọ wá hadith wa òun náà wá tiẹ̀ ọwọ́ àkà àwa níbo ló ti rí ọlọ́nà rẹ̀ jìn now
ṣé wọ́n mọ ibi tó ti ka hadith yẹn ṣé kó tó kà fún ọ ó ní rárá òun ti gbọ́ ok bàbá ní inú tíra wo ló wà kó sọ tíra tí ó bá wà hadith ọmọ yìí kà yìí sọ tíra tó bá wà ṣé Abdullahi Salahi ti dákẹ́ olówó ọmọ oníṣègùn mi ò mọ òun sọ òdodo bàbá ní ọmọ lọ́nà rẹ̀ jìn ṣé ọ̀nà rẹ̀ ò jìn báyìí wàláì tàláì súnmọ́bìlà síláìlà ìlàhùwà wàláì ọ̀ṣẹ̀lẹ̀ ni bàbá ní tó ọyá sọ tíra tó wá wà mọ̀wádọ́ wà nù bógíyàtù kulli mùsùlùmí bàbá ní tó eléyìí ẹ forúkọ eléyìí ọkàn eléyìí ṣe mọ̀ pé tó bá bọ́ sínú iwájú àwọn jẹ̀mọ́ àtàwọn àlejò tá a pè eléyìí ò ní eléyìí láyà Allahu akbar. rahimahullah ọ̀láì mẹ́ta tí mo lè sọnù lásìkò yìí lórí àsìkò yìí. Náà. lẹ́nu ìgbà tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ fídíò tá a ọ̀pọ̀lọpọ̀ lánàá yìí Náà. àwọn tó mi sọ fún mi pé mo gba kọ́ọ̀tù Bẹ́ẹ̀ni. ìjẹ́ yìí náà rí kọ́ọ̀tù ẹ̀gbà tí ó jẹ́ àǹfààní fún àwọn èèyàn Bẹ́ẹ̀ni. àbí àwọn ọmọ kéwìyàn yìí tí yóò tún ṣe wá lójú kòkòrò. Náà kí Ọlọ́run kó dákun kó tún ṣàlékún àgbéga àti ìsìjábà fún àwọn bàbá wa Sheikh Abdulwasi. Àmín. Torí pé lẹ́yìn ìgbà tá a ṣe prógámù ziyara tí wọ́n wá tán ni Mufti Jaqmal náà dìde wá tí wọ́n wá ṣe interview fún mi. So nínú interview yẹn wọ́n ti upload ẹ̀ wọ́n dẹ̀ ti post ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti wò ó professor tó ti pè mí lẹ́yìn ìgbà tẹ́ post àwọn clips yẹn wàláì wọ́n lọ bí 6 àwọn professor ṣe wá rí èyí tó wá pè mí tó yẹ pé mo ṣe bá sọ̀rọ̀ tán lẹ́yìn dé lónìí mi ní dárúkọ ẹ̀ but ó ní University of Ibadan lòun wà ó wá sọ wípé Salafi lòun wípé àwọn dẹ̀ hate Markaz gidigidi ó wá ní láti òní ìlọ òun ò ní hate Markaz mọ́ nítorí pé prógámù tí ó ní méjì lòun wò ibi èyí tí Sheikh Jaqmal ti ń sọ̀rọ̀ tí ẹ ń sọ yí pé irú Sheikh Adam tí a bá gba Markaz kọjá irúṣẹ́ ńlá bàtàbàtà tí ó wà ńlẹ̀ yìí báwo ló ti ṣe wáyé òun náà wá ro làákàyè òun rí i pé òdodo ọ̀rọ̀ ni ó wá ní láti gbà tóun teach yunifásitì táwọn sọ pé àwọn ọmọ lọ kọ project wá táwọn fi fún wọn doctor kódà òun wà náà tó mọ supervise ó lóun ọ̀rẹ́ nìkankan tó kọ kankan rí tó wá kó pẹ́ẹ̀nì tó fi kọ nǹkan ẹ̀ wá rí Ọlọ́run bá ń gbọ́ òun rírí ó ní mo sì ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn evidences ó ní mo wá sọ̀rọ̀ kan mo sọ yí pé àwọn nǹkan tá a kọ́ ní Markaz ló help mi jù fún project tó fi ṣeé ṣe and time tí ò sí púpọ̀ náà jẹ́ ṣàlàyé délẹ̀ níjọ́ náà lọ́hùn torí pé ọ̀kan ló àwọn topic subject kan kọ́ àwọn Markaz gbà tí wọ́n Markaz subject tá à ń ṣàǹṣe ọ̀fẹ́ lé 35 àníjọ́ mi wà òní sọ fún wa pé òní la ṣèdánwò à ń dé kíláàsì báyìí wọ́n ní ká bọ́ síta wọ́n dẹ̀ sẹ́ẹ̀tì ìdánwò sójú bọ́ọ̀dù ọ̀yà ká oníká bẹ̀rẹ̀ ìdánwò. so ẹni tí bá ti máa ń ka tírà tẹ́lẹ̀ tó sì nígbìyànjú kò ní fẹ́ẹ̀lì èmi ò fẹ́ẹ̀lì rí Mumtaz mo mú jáde àti dáadé àti Tawji. now subject kan wá ń bẹ ilmul mantiq ó wà Markaz wọn kọ́ wa Saudi haram ni ní jamia wa gbogbo jamia Saudi wọ́n kọ́ mọ́ntìkì tí wọ́n bá mọ mọ́ntìkì sọ fún mi ẹ dákun sọ ọmọ kéwú. Allahu akbar. Kọmọ kéwú because Qur'ani sọ àwọn àyà kan tó yẹ pé tí ó bá wọn mọ́ntìkì ò lè mọ kíní wí lápèjúwe ibi tó lọ́n sọ pé waja'a rabbuka wal malaku saffa saffa ṣé bó ṣe wà bẹ̀ láàtú Ọlọ́run ó dé yóò dé láti bo níbo ní ó dé sí so wáwù tí wọ́n wà ń bẹ̀ wal malaika màtúfù ní màláìkà òun àtàwọn màláìkà wọn ò dé sọ́fà wọn á tò ní sáfúsáfú níbo tẹ̀sán ọmọléèwé ọ̀dọ́ tó pọ̀ lọ́dọ̀ àwọn màláìkà ni ó jẹ́ oyè ọ̀pẹ kankan wà tó ti parẹ́ ń bẹ̀ yẹn wọ́n ti pa kankan láàrin between já àti rọ̀bùkà so àwọn mọ́tìkì ọwà àwọn oníbàlágà wà tó àṣírí ẹ̀ fún wa yí pé wọ́n ti pa amúrù rẹ̀ ń bẹ̀ ni wọ̀já amúrù rọ̀bíkà lọ́wọ́ à ń bẹ̀ àṣẹ Ọlọ́run ọba ni ó dé Ọlọ́run á pàṣẹ fún àwọn màláìkà kún ó tó rọ́wọ́ lọ́dọ̀ àwọn màláìkà now amúrù ní òsín bẹ̀ ní òsínú àyà yìí ìmì àtàfà tí ń kọ́ wa tẹ́lẹ̀ sí ní jamia 1 hour la fi fa àyà ìjọ kan gbà tí ń kọ́ wa
tí mo ń bà fà pé ìtukùtù ní tú nígbà tí ń sọ pé ọlọ́run ọbọ̀ wa dé yawmal qiyamah wa ja'a Allahu subhanahu wa ta'ala sayati yawmal qiyamah mo ní kọ́ máa dé kárì mo ní bo ní ó ti dé mo kọ́kọ́ lo mọ́tìkì fún ṣàpẹ́nu mọ́tìkì á ní kìyà sí tó yẹ pé á sọ̀rọ̀ àbọ̀ ọ̀rọ̀ tá a bá sọ ìkejì tá a bá sọ ọ̀rọ̀ tá a fẹ́ sọ ti wà nú ẹ̀ bọ̀ tá a lámọ́lẹ̀ tàbá ní Ibrahim yìí olórí burúkú ni gbogbo ẹni tó bá ti jẹ́ olórí burúkú ni òní láti bọ̀ tán nǹkan tá à ń sọ ni pé Ibrahim ò ní àtibọ̀tán bọ́ àsọ straight ó dẹ̀ wà ní Kùránì la yastawi ashabu nar wa ashabu lijanna ashabu lijannati humul faizun àwọn ọmọ náà ń kọ́ ọ́ dákẹ́ wọ́n ló fi lákàyè rẹ̀ rò ó pé kí ni dídùn khusran kí ni dídùn báwùzù khusran kò tó lọ́wọ́ sọ́bẹ̀ tó bá mọ mọ́tìkì ó lè ráyà ìyanjú mọ́tìkì lọ́dẹ̀ ìyanjú ẹ̀ Markaz ni àti mọ́tìkì dẹ̀ ní kọ́ wa lọ́kọ̀ mọ́tìkì. ṣé ká ara mo sì ṣe tíra lórí ẹ̀. sọ dákun ẹ̀ tí òun mọ́tìkì báwo ló sọ pé òun fẹ́ tú Kùránì ìwọ ló ní mọ́tìkì haramu yìí sísálàbí wà lè ṣàlàyé Kùránì káwá gbọ́ yé because òun wọ́n ti sọ pé haramu ní mọ́tìkì nínú àwọn àǹfààní gẹ́gẹ́ bí question tẹ́ béèrè nípa pé Markaz wọ́n try púpọ̀ fún wa gbogbo àwọn tí wọ́n á jáde Markaz yẹn tí wọ́n á láǹfààní àti lọlẹ̀ Lárúbáwá tí wọ́n wá dé tí wọ́n ń takò bẹ̀ yẹn wọn ò lè láti bọ̀ tán dáadáa ọmọ àlè ni wọ́n ọmọ àlè sámú ni wọ́n kí náà fi jọ́ ọmọ àlè ọ̀dà ní sítẹ́ẹ̀mì ọ̀bá kọ tíra ẹ̀ dákun jábí àwọn ọmọ fẹ́ lọ báwo ni kí n fàdí ṣe fẹ́ rí tíra yìí ẹ̀ dákun nǹkan tí mo kọ síbẹ̀ ṣé máa bá Markaz náà kọ wa ló fà nínú mùkọ́dìmọ̀ yìí ẹ rí i pé mo ṣe dedication fún àwọn tán kọ wa bàbá ni mo kọ́kọ́ ṣe dedication fún. الإهداء إلى روح الفقيد المرحوم عجوبة الزمان ذي التاريخ الضخم بحر العلم الزاخر الألمعي البارع النحرير العلامة الداعية إلى الله فريد عصره الأبقري صاحب المنهل العذبي الصافي الفيلسوف الإسلامي فضيلة الشيخ آدم عبد الله الإلوري مؤسس مركز التعليم العربي الإسلامي أجيج لاغوس نيجيريا أدام الله دولته وتغمده الله برحمته إلى جميع أساتذة المركز الأعزاء الأحباء أطال الله بقاءكم الذين ربوني وأخذت منهم العلم المقتدين بهم بهذا الشأن وإلى جميع شيوخي الكرماء جزاهم الله أضعاف الجزاء إلى مربي العزيز صاحب النهل عفيف الروح صافي النعمة كريم الأصل دمعز الله الذي أشارني إلى الالتحاق بالمركز الرئيسي الإمام الحاج علي الفلا الأصلي لقد لعب دورا ملموسا وبذل غاية جهده في تربيتي أبقاء الله تعالى لخدمة الإسلام والعلم إلى والدي ووالدتي الحنونة من حملتني وهنا على وهن أيام الطفولة أطال الله عمرهما إليهم جميعا أهدي مذكورتي هذه. So now èyí dẹ dedication o now dedication yìí ni wọ́n rí tí wọ́n fi padà rí mi pé ọmọ Markaz lélẹ́yìí nígbà tán wá mi tán rí mi oṣù mẹ́fà Saudi fi ń wá mi. La ilaha illallah. ṣe èmi ti kọ tíra 95 abọ́sásì lọ wá ṣe wá sí alọ́ǹṣẹ̀ lébùté mẹ́ta abọ́sásì lọ ṣe wá sí tí àfa ń ya nípa ìyá ọmọ yẹn múra sí kéwù because okùnṣù mẹ́ta tá jáde Markaz ni mo gbé tíra yìí jáde so bàbá ń wárù nǹkan yìí kọ́ ṣẹlẹ̀ but bàtán kú tán lọ́wọ́ wáyé sẹ́wọ̀n pé 95 ni àwa ló yẹ kí bàbá ó ṣe ṣàádà tí bàbá sọ pé ká repeat class kan sí Ọlọ́run gbogbo pátápátá àwọn ìjà àṣèdánwò so àdẹ̀kúrò ní kíláàsì kan wọ́n ní ká tútù ọdún kankan sí wọn lọ́lọ́wọ́ fún àbúrákà sí gbogbo wa ajánẹ́sì mùdírù tó ní Sheikh Zakaria méètì mi ni àjọjáde ní kíláàsì mi lọ́wọ́ yes Zakaria àti mú Sheikh Abdulmumin Ọ̀kín àti
ayé lóyún tí ń kọrin méjì mi ni wọ́n mọ́mìnì yìí ni máa ń dìde tí ọkà kúrá tí wọ́n mọ̀ tú lálà sínú kíláàsì fún wọn àti iṣẹ́ Abdulkadiri mo fẹ́ràn bìtínà nípa ìmọ̀ ni ó náà nígbà tí mo wá kọ́ tán kẹwàá àwọn àfáà bí níṣẹ́ Ádámù ṣe dà láwọn àfáà Amẹ́ríkà sì náà dà ṣe àwọn nígbà tí mo kọ́ tíra yìí tí mo wá lọ fi hàn àfáà ńlá wá ní àwọn ọmọ yìí ṣe fẹ́ràn bìtínà báyìí èyí tí mo fọwọ́ kàn yẹn ni mo gbé lọ mo wá lọ fi hàn Gàmáwí náà mo fi hàn Sheikh Abdullahi Mukadam tó ń kọ́ wa ní Nahu àti Sọ́rfù wọ́n á ní kí ló wá fẹ́ ṣe báyìí mo ní mo fẹ́ tẹ̀ ní ẹ̀yẹ́ wò kí n tó tẹ̀ kí n máa kó àbùkù bá Mọ́ríkàsì torí mi ò kọ tíra rí Sheikh Adam ni mò ń wò kí báwo bàbá yìí ṣe ń rí tíra kọ torí jọ bàbá lè ta tíra bíi 5 fún wa nínú ọgbà mo á ń wò pé bàbá ni mo fẹ́ jọ mo fẹ́ mọ kọ̀ọ̀kan mo fi ṣe eléyìí ní tajribatun awwaliyya so àwọn fún Mọ́ríkàsì wá ṣe mítìn lórí ẹ̀ wọ́n wá ní kí Sheikh Daud Afanla kọ́kọ́ tẹ̀kìrìzù ẹ̀ ẹ̀wọ̀n àwọn afá dáadáa tẹ̀kìrìzù Afanla kọ̀rí. Allahu akbar wa nǹkan tẹ̀kìrìzù yẹn náà. Alhamdulillah. تكرير الكتاب إن الحمد لله الذي له مفاتيح الغيب لا يعلمها إلا هو وهو العليم الخبير والصلاة والسلام على من أعطى جوامع الكلم وبلاغته وفصاحته بين عرب العرباء أما بعد فإن للغة العربية مبادئ ومقاصد ومبادئها قواعدها ومقاصدها مفاهيمها وتركيبها مبنية على بناء الكلم وإعرابها وتصريفها ولا يهدي إليهما إلا بدراستها وقد قيل أن للكلمة العربية ظهرا وبطنا وحدا ونوعا حقيقة ومجازا والعلم التصريفي دروس وقواعد استخلص الأخ داود محمد الأول الأصلي من الكتب المشهورة في أسرع للفهم والحفظ للتطبيق للمبتدئين اقتداء بالسابقين ولما نظرت إلى هذه الكتاب نظر عابر أحس فيه نفحة علمية يسلم به المتعلم ويروى به الجليل كما يشفى ويصح منه العليل منه العليل لأن الكتاب هوى موضوعات في مبادئ علم الصرف والتصريف كالمبادئ العشرة لعلم الصرف والأقسام العشرة وتصريف الأسماء والصفات وغير ذلك مما لا بد من دراستها في هذا الفن والله المسؤول للأخ داود الأصلي زيادة العلم والعمل به والبركة والرضا آمين وإلى الأمام كدما إن شاء الله. فضيلة الأستاذ داود الفنلا عبد المجيد الإمام الجامع لبلاد بيده وما جاورها ومدرس بالمركز الرئيسي أجيجي لاغوس نيجيريا حفظه الله ورعاه. Allahu akbar. Allahu akbar. Ọlọ́run ká rí yín pẹ́ sá. Dókítà wọ́n ti ṣe àwọn àlàyé tó pọ̀ wọ́n sì ti kọ́ wa ní àwọn ẹ̀kọ́ tó pọ̀. Ọlọ́run kó wọlá bàbá Sheikh Adam kó wọlá. Wọ́n ní pòfẹ́sọ̀ yẹn sọ pé àwọn ń bá Mọ́ríkàsì sọ̀tá. Ṣé wọ́n bá Mọ́ríkàsì sọ̀tá láti sí náà ní àbíkò pẹ̀lú gbogbo adúrúgbìyànjú yìí? Ṣé wọ́n sì ń bá wa sọ̀tá náà ni? So wọ́n wá ní lẹ́nu fídíò táwọn wò àwọn ti wo clip méjì èyí tí Sheikh Jakmal ti sọ̀rọ̀ yẹn wípé àti ọ̀rọ̀ tí mo sọ kó tó di pé wọ́n sọ̀rọ̀ yẹn ó wá jẹ́ káwọn onífẹ̀ẹ́ Mọ́ríkàsì Buhaya nípa pé ìgbìyànjú Mọ́ríkàsì ló lapa báyìí pé kéde tó ṣe lẹ́yìn nìkan ìmọ̀ àwọn Mọ́ríkàsì tó ṣe oríṣiríṣi kan but àwọn ọmọ Mọ́ríkàsì pé wọ́n gbìyànjú púpọ̀ pé òun ti bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ Mọ́ríkàsì àti Mùdírù ó sọ bẹ́ẹ̀. Alhamdulillah. Ó sọ bẹ́ẹ̀. Àti bọ́lọ́wọ́ sálábí o.
alhamdulillah. ọlọ́run kọ́ wọlé bàbá Sheikh Adam bàbá Mudirul Markaz ni mo ti ṣe fún dókítà lánàá nù wọn á ní ọlọ́run wọlé bàbá táyé ṣe náà ti ń jẹ́ àfa tiwa olùrẹwà tiwa ọlọ́mọjọ bàjẹ́ fún dókítà àpadà sí ibú àpadà sí ìgbà láì dá ọlọ́mọjọ bá yín ànábì àmọ́ ṣàdúrà kan yín pé tí wọ́n bá ṣàdúrà padà sí ibú fún ànábì ò tún wá sí àmín 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 àpadà sí ibú ọlọ́mọjọ bá yín o ọlọ́lá ayákan tó èmi ní kẹ́ ṣàdúrà fún wa. ìbéèrè náà ni pé ipò wo ni Babalágége tòní wà nínú ẹ̀mí yín ẹlẹ́ẹ̀kejì Babalágége tòní yàtọ̀ fún kí wọ́n ń jẹ́ ọmọ àáfàá yín sáwọn gangan àáfàá yín ni wọ́n tí wọ́n kọ́ yín rí àbí wọn ò kọ́ yín rí ṣé ẹ̀jà àlùbáríkà àwọn ẹ̀jà àǹfààní wọn àbẹ́jà àǹfààní wọn yàtọ̀ fún pé wọ́n ń jẹ́ ọmọ àáfàá àti pé irú èèyàn wo ni Babalágége jẹ́. Allahu akbar. ẹ ṣe bóun bàbá wa Mudirul Markaz tòní bóun wọn jẹ́ sí bóun náà ti rí inú ọkàn yín. nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin mi àti Mudiru náà nígbà tí mo wá náà gbà alhamdulillah. tí màá ṣàlàyé ẹ̀ tí bá ń sọ ní sàwọn náà ti mọ rántí tó bá ń wo ètò yìí ṣe rí Mudiru wà nínú àwọn àfáà tí Sheikh Adam yàn pé kọ́ máa kọ́ wa àwọn náà wá ń kọ́ wa ní alifalaku wa nujum Allahu akbar. alifalaku wa nujum ni Mudiru ń kọ́ wa ṣe wá rí Mudiru ọ̀nà wọn jẹ́ Allahu akbar. àní tíra tí bàbá gbé kalẹ̀ rẹ̀ kọ́ máa fi kọ́ wa sẹ́ni tó bá wọlé wọ́n máa wá lọ́nú àwọn tíra tó jìn kò tí èyí tó yẹ pé ọ̀tá yọ bírèèni àwọn ọmọ kíláàsì débi pé àwọn ọmọ kíláàsì ò ní ọ̀pọ̀lọpọ̀ wà nígbà kan tó ń sọ yé mọ́ ìdí tẹ́mi ṣe ń gbọ́ wọn yé kọ̀ọ̀kan ni pé èmi fẹ́ràn fìtínà sẹ́ni gbogbo tíra pẹlẹbẹ tí bàbá kọ òun èmi wá lọ ra àwọn tíra ńláńlá tí ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí bàbá kọ tí bàbá sọ pé nǹkan kan pín sọ́nà mẹ́ta tó bá di ní exam tí n bá ń kọ èmi lè ní ọ̀nà méje ló pín sí màá kọ ká ti bàbá màá sọ mẹ́rin mi tí mo rí tíra míì níta àwọn tó bá ń máàkì pépà ń pè wọ́n mọ̀ yìí bó ló ti rí eléyìí ṣé wọ́n rí Sheikh Abdullahi Solati àwọn ń kọ́ wa ní hadith nígbà táwa ń rọ́bíà Sheikh Shazili ní kọ́ wa ní burda so nígbà táwa wọ tàòjí Mudiru tó ní náà ní kọ́ wa ní alifalaku wa nujum ṣé wọ́n rí tí wọ́n bá ti wá kọ́ wa tó bá jáde àwọn ọmọ kíláàsì wa mọ̀ sọ̀rọ̀ wọn lẹ́yìn yìí pé kí ni ọmọ yìí tẹ kí ni àbá yìí ṣe gbogbo nǹkan tí sọ̀rọ̀ àgbọ́yé dẹ́ntìrà tí bàbá rẹ̀ ní kọ́ máa kọ́ wa kì í sí wò tó bá dàsí kò dánwò nísìn wọ́n sì sẹ́ẹ̀tì dánwò àwọn wà fẹ́ẹ̀lì. ọmọ mọ́ríkà. àwọn ọmọ kíláàsì yẹ́ wọ́n máa sọ̀rọ̀ wọn lẹ́yìn èmi sì nígbà kejì. Mudiru ti gbé wọn lọ lẹ́bù. Mudiru mọ̀kẹ́wù buhaya ni wallahi súnmọ́ gíláàsì láìláì wọn sì ṣe mùnáfìkì wọn mọ̀rọ̀ ọlọ́rọ̀ sọ lẹ́yìn lè rí wọn káwọn fà kan mọ́ríkàsì kójọ àwọn fà mọ́ríkàsì kójọ kó máa sọ̀rọ̀ kẹ́ bá Mudiru bẹ́ẹ̀. Allahu akbar. ìyẹn jẹ́ẹ́jẹ́ ni wọ́n ṣe wọ́n rí níjọ́ kan wọ́n wá dé wọ́n ṣàlàyé oòrùn bí pé àwọn shumuz pé shamsel ọ̀kankan ló wà òṣùpá ó ń gba ìmọ́lẹ̀ lára oòrùn dàwáránù àrùn wọ́n ṣàlàyé bí a ṣe ń rí àárọ̀ àtọ̀sán àti pé yíyí òṣùpá ní bí ọ̀sán àtalẹ́ so dàwáránù kọ́mọ̀rù ní bí ọdún tá a fi ń rí àwọn fùsùlù mẹ́rẹ̀ẹ̀rin wọ́n sàn sáré wọ́n á tún wọnú àwọn nǹkan míì lọ tí ò sínú tíra bàbá wọn tí wọ́n kọ kalẹ̀ yìí ṣé wọ́n rí bọ́ ṣe jáde tán jọ̀rọ̀ lọ́hùn àwọn ọmọ kíláàsì wa wọ́n sàn pé kí ni gbogbo nísìnyí àní tíra bàbá kọ́mọ tíra bàbá ìgan ni kọ́mọ kà ṣé wọ́n rí wọ́n á déjọ́ kan wọ́n fẹ́ kọ́ wa ní alifalaku wa nujum mo bá nawọ́ wọ́n ní kí ló fẹ́ sọ èmi ti máa ń ka tíra fún wọn lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa kà wọ́n máa tú wọ́n máa ṣàlàyé so wọ́n ní kí ló fẹ́ sọ mo ní ọ̀rọ̀ kan mo ní tẹ́rí a máa sọ̀rọ̀ yín lẹ́yìn ní kíláàsì ọ̀rọ̀ tá a sì máa ń sọ ni pé tíra àti bàbá yín kọ gangan pé kẹ́ ẹ máa kọ́ wa òun lèmi ò bẹ̀rù dánwò àmọ́ àwọn ọmọ ìyá mi tó wà lẹ́yìn torí kíláàsì yẹn iwájú ni mo ń jókòó mo lọ ọlọ́wọ̀n bá ń gbọ́ mo tún lè sọ lójú wọn mo ní tá ẹ bá ti jáde tán làwọn ọmọ kíláàsì yìí wọ́n máa ń bú yín èmi wá máa sọ pé ìdí tẹ́ ẹ fi èmi bá wọn dá sí wa mo máa sọ fún pé ẹ̀sìn já sọ lójú wọn wọ́n ní tó bá ti láyà ẹ̀ mo ní ẹ má wọ́rì èmi ò sọ so mo á ní wọ́n ní kí ni kan tó ń tíra àti sọ gan mo á ní pé tíra tí bàbá ṣe gangan yẹn tẹ́ bá ti dé òun ni kẹ́ ẹ máa kọ́ wa
wọ́n sọ fẹ́ máa kọ́ mi ní iṣẹ́ tí wọ́n ní kí n máa ṣe ni wọ́n kàn bínú ju tíra torí wọ́n bá ní wọ́n kàn gbà tíra lọ́wọ́ ẹnìkan wọ́n bá bínú sọnù wọ́n bá bínú jáde wọ́n bá lọ nígbà tí wọ́n lọ ojú bí ìṣẹ́jú mẹ́wàá lọ wà fún Amẹ́ríkà tí wọ́n bẹ̀rẹ̀ tó bí 12 wọ́n bá dé wọ́n bá wọnú kíláàsì Sheikh Daud àfáà ńlá oníṣẹ́ bẹ́ẹ̀ ṣe àlùbáríkà báyìí ẹ̀yọ́ ọmọ yìí ẹ̀ ń bú àfáà yìí ẹ̀ ń bú ọmọ àfáà yìí ẹ̀ ń yájú sí ẹ̀ tí Ádámù ní kọ́ máa kọ́ yín kéwú kálukú sàásùngbà tí wọ́n sọ gbọ̀rọ̀ tán wọ́n bá níta lọ́rọ̀ so mo bá dìde gbogbo wọn bẹ̀rù wọn lè sọ kankan mo bá dìde mo bá ní tó ṣẹlẹ̀ ni pé kì í ṣe pé bóyá abú wọn àmọ́ àwọn ọmọ kíláàsì wà yìí àwọn náà máa ń sọ̀rọ̀ wọn lẹ́yìn tí wọ́n bá ti lọ tán mo ní nísìn mo ní ẹ̀yin ìyẹn Sheikh Daud mo bá wuyẹ mo ní tíra tí wọ́n ní kẹ́ máa fi kọ́ wa ní tafsir ẹ ti fẹ́ parí ẹ̀ èyí máa tún sọ tí kálukú ṣe Sheikh Yunus mo lẹ́ ti fẹ́ parí ilmu nafs náà ní ẹ máa kọ́ wa Sheikh Bashar òun ní kọ́ wa ní Al-Islam fi Nàìjíríà mo ní gbogbo ẹ̀ láti fẹ́ parí but Al-Falaq wa nujum kò tí ì ju bí ewé 2 sí 3 lọ so fọ́sìlì yìí ní sì ń parí lọ yìí. àwọn gbé wa lọ mí. bẹ́ẹ̀ ni wọ́n wá ń gbé wa lọ àwọn ibìkan tó yà sí pé ó jìnnà sí làákàyè so mo ní àwọn ọmọ yìí wá máa ń sọ mo dẹ̀ sọ fún wọn pé ṣé ká sọ lójú wọn so ni a ṣe dọ̀rọ̀ yẹn lẹ̀ èmi dé ìwọ nìkan ló ní àyà láti sọ mo ní no kí nǹkan tí wọ́n ń sọ lẹ́yìn kó máa dàbí pé ajẹ́ mùnáfìkì so wọ́n á ní tí wọ́n yẹn bọ́ síta ká bọ́ ẹ̀wù wálẹ̀ ká kúnlẹ̀ sínú òrùn so bàtọ́ wá tó bí ìṣẹ́jú 10 sí 15 minutes wọ́n sàwá padà ní ká wọ kíláàsì so wọ́n sà dáríjì wá so mùdúrù náà lẹ́yìn tá wọ́n padà wá wọ́n á continue so wọ́n á bẹ̀rẹ̀ sí kátírà yẹn ṣé mọ̀ pé àǹfààní tí mùdúrù fẹ́ ká jẹ kó mọ̀ já sí pé tíra tí bàbá nìkan kọ ní àníyàn wọn irú ẹ̀ náà ni wọ́n máa ń ṣe nù tẹ̀fsírì tẹ gbogbo àwọn tẹ̀fsírì nù àwọ̀ ẹ̀rí pé wọ́n gbé àwọn èèyàn jìnnà. bẹ́ẹ̀ni Allahu akbar. Yàn dáadáa ni wọ́n yàn dáadáa ni wọ́n sì láwọ́ láàkì dúró lójú kan mùdúrù mọ̀kéwu Allahu akbar. wọ́n mọ̀kéwu. nígbà tí mo ti di journalist yìí ní 2005 a wá láti London táwa interview wọn jọ kan ìgbà yẹn mo ṣiṣẹ́ pẹ̀lú pépà kan tó pè ní Islamic Press mo béèrè question kan lọ́wọ́ wọn jọ́nà lọ́hùn mo wá nígbà táwọn náà gbà yìí mo rí i pé àwọn ṣẹ́ṣì kú ń bẹ̀ mo ní kí ló dé ńgbà tí bàbá kú kí ló dé tẹ̀yìn ọ̀lọ́ dá ilé kéwù tí yín sílẹ̀ mo ní ṣe mọ̀ pé tẹ́ bá kú ẹ̀ lè jogún bíi inú question tí mo bi wọ́n jọ́nà lọ́hùn wọ́n wá láìkì question yẹn ju wa ọ̀pọ̀lọpọ̀ question tá a béèrè lọ́wọ́ wọn jọ́nà lọ́wọ́ wọ́n ní ok nígbà táwọn bá kú òun ọgbà yìí nísìnyí táwọn lọ dá ti tàwọn sílẹ̀ wọ́n ní ta ní ó mójútó ibi àwọn náà sì ní ọmọ àgbà làwọn sì takú sí bíbà yìí ẹ wá wùṣẹ́ tí mùdírù ti ṣe lónìí tíṣẹ́ tó bá rọrùn pé téèyàn bá kú ìyẹn padà wá sáyé tíṣẹ́ Adam bá wọnú ọgbà yẹn bàbá rò pé àbí ibòmí ló ń wọ̀ ẹ̀yin náà wo gbogbo àwọn bàbá ní ẹ wo oríṣiríṣi wọ́n ti sọ ibẹ̀ di yunifásitì ẹ dákun ṣe bọ́ yẹ kí gbogbo àwọn àfà tí wọ́n wá dóbi ọ̀tá fún wọn lónìí ṣe bọ́ yẹ kí ni wọ́n máa dùn ní pé ògo kan eléyìí sọ máa lè ó tún ẹ̀yin bàbá rẹ̀ ṣe orípa mùdírù lè parẹ́ nínú ọgbà láíláí iṣẹ́ takuntakun síbẹ̀síbẹ̀ ẹ̀ tún wá ń sàsì wọn ẹ̀ ń gbé oògùn wọnú ọgbà ẹ̀wùjọ́ kan tí wọ́n ní àwọn rí oògùn kan tí wọ́n fi sẹ́nu ọ̀nà tí wọ́n wé lóhùn pupa kí ni wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ pa wọ́n. ìyẹn dáadáa ni mùdírù àmín. èyí tó kù tá a ṣe ẹ̀gbọ́n agbádùn dọ́kítọ́rù púpọ̀ amadu àtà ṣe fún yín ni pé ọlọ́nkọ́ wọlé ìmọ̀lẹ̀ Sheikh Adam ìmọ̀lẹ̀ wọn lọ tàn sí yín ẹ̀yin fẹ́ jọ Sheikh Adam ẹ wá jáde ilé kíwé ẹ wá sinmi káti ẹ lè gbọ́ lẹ́nu irú yín pẹ̀lú bẹ́ẹ̀ ti káàkiri ayé tó lójú ọ̀nà mímọ́ ẹ ràn kankan mi láyé ọ̀rọ̀ mímọ́ nìkan lè ràn tó jẹ́ ti Islam ẹ ti wá káàkiri kọ́ńtírì kọ̀ọ̀kan 46 country náà lẹ ti lọ 46 countries iná lẹ ti lọ ok gbogbo 46 countries yìí tẹ́ ẹ lọ yìí kò sí ní tí ń gbé yín lọ bẹ̀ kí ẹ pé nǹkan lè mu tíì research ní gbé yín lọ
ẹgbẹ́ àmọ́lọ́lù yìí mo lè sinmi mọ́lọ́lù yìí mo lè ṣe gbá research ní gbẹ̀yìn lọ bẹ́ẹ̀ tí wàá ṣe gbogbo ẹ̀ tó yìí ẹ̀tún wa lè sọ wípé mùdírù makewu. àbọ̀lá kún wọn ọ̀là pàgbà tí mo dé ní sọ́ọ̀tù Yasin níbi pọ́jẹ́tì. nígbà tí mo dé nínú sọ́ọ̀tù Yasin ibi tí Ọlọ́run ti sọ̀rọ̀ àwọn falak àti gbogbo ibi tí Ọlọ́run ti sọ̀rọ̀ àwọn oòrùn àtòṣùpá òun fòṣùpá búra wọ̀ṣàmùsọ̀ òun fòòrùn búra kálukú yes gbogbo bẹ̀yẹn nú àwọn ẹ̀kọ́ tí mùdírù kọ́ mi ó wà nù àlàyé tí mo ṣe nù àwọn translation yẹn. Allahu Akbar. Ẹ̀wọ̀n nǹkan báyìí. Wallahi ó wà bẹ́ẹ̀. Tírù yín fi lè sọ bẹ́ẹ̀. Okay. Ìwọ̀n á já sí wípé gbogbo àwọn tí ń fẹnu gún bàbá Lágége wọ́n ń ṣàbòsí mímọ́. Wọ́n sì ń ṣàbòsí Ọlọ́run gan fún rẹ̀. Naam, bàbá wa Mọ̀lánà Sheikh Adam gẹ́gẹ́ bí bá ń ṣe báṣù lọ ó ti àyè máa wádìí Sheikh Adam dáadáa máa sábà fẹ́ wádìí bàbá ká lè fi mọ àwọn wo ni wọ́n ju bàbá lọ àwọn wo ni bàbá jẹ́ ẹgbẹ́ wọn àwọn wo ni bàbá jù lọ nínú àwọn àfà. Naam, ní Nàìjíríà tá a wà yìí sáfù tá a tó Sheikh Adam sí ọ̀sáàfà kan ní gbogbo ilẹ̀ Yorùbá lága tí Sheikh Adam àwọn tí Sheikh Adam jòkó lẹ́gbẹ̀ẹ́ wọn lórí àga lóòótọ́ Sheikh Adam bá wọn ti lọ kí Sheikh Adam tó dé àmọ́ nígbà Sheikh Adam dé bàbá sáré mo fẹ́ gbé àga mi sẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n bá ti ń dákọ̀ àwọn eléyìí tí wọ́n ń kà wọ́n láyé wọ́n gbọ́dọ̀ pè mí mọ́ wọn. So ìgbìyànjú Sheikh Adam nìyẹn wọ́n ní hadafu yẹn wọ́n sì ní yàní maali al-umur himmatun aliya pé mo fẹ́ bá àwọn yìí sẹ́ wọ́n bá ti ń dákọ̀ wọn kọ́ máa dákọ̀ mi Ọlọ́run sì wá sí wọ́n rí sẹ́yìn sí débẹ̀ wọ́n tó kù láyé inú wọn ni Sheikh Usman ibn Fodio Sheikh Adam wọ́n gbìyànjú wọ́n rí pàgà wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn inú ẹ̀ ni Abdallah àbúrò Sheikh Usman Sheikh Adam rí pé àwọn gbé àga wọn tì wọ́n inú ẹ̀ ni Muhammadu Bello àbí ọmọ Usman àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni Haúsá ni wọ́n látìgbà táwọn mẹ́ẹ̀ta àwọn ti lọ kò tún tì sí irú wọn míì tó lè gbé àga rẹ̀ súnmẹ́gbẹ̀ẹ́ wọn àfìgbà tí Sheikh Adam dé tí ń jọmọ Yorùbá tí Adam tó wá jọmọ Yorùbá ó gbọ́ ọmọ Haúsá ọ̀rá gàgbé tì wọ́n Sheikh Adam tí ń jọmọ Yorùbá òun bàbá òun ló wá gbìyànjú wípé yáà ṣe já àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí nìkan ni wọ́n máa dákọ tákàn máa ní wípé àwa náà fẹ́ jọ wọn èmi mo fẹ́ jọ wọn kọ́ mo fẹ́ dọ́dọ̀ wọn gan ìdílé kan sì làwọn tá a wí bàbá ọmọ àbúrò Sheikh Adam nìkan ló wá rí àga gbé síbẹ̀ títí wá dòní ẹnìkan kan ò rí àga rẹ̀ súnmọ́ tòsí ibẹ̀ dì sí kí la kéwo la wá ké ìmọ̀wó la wá mọ̀ táwa wípé bóun ti Sheikh Adam ti jẹ́ àfáà yòówù tó bá kéwu Lárúbáwá yìí tó kéwu alukurani tó kéwu àdìsí yìí tó wá lóhun máa kéwu ọgbà pálí ní okọ̀ ọgbà pálí ní gbogbo tó bá wò lè gbà tó bá níta ní jẹ́ Sheikh Adam ìmọ̀ ó sì máa ṣépele mímọ́ máa ṣépele ẹ bá lè wò ní Áfíríkà nísìn ó ti bá wọ gọ́gù rẹ̀ mo ti ní kọ́ máa yọ gọ́gù ẹ̀ lẹ́ẹ̀kan ẹ lọ pé ká gọ́gù ẹ̀ ẹ wò Aṣuara fi Garbi Ifriqiya àwọn tí wọ́n jiná ń bi orin Lárúbáwá ká fi kálámù kọ orin Lárúbáwá ní gbogbo Garbi Ifriqiya West Africa àwọn tó jiná jù wọ́n wá kà wọ́n èyí tó wá kan Nàìjíríà wa àwọn mẹ́rin péré náà ni men aborosihim ní Nàìjíríà yìí ẹ̀gbọ́ àbọ̀rọ̀sù ṣuara ìtàríkhiyyin fi Garbi Ifriqiya
àwọn mẹ́rin péré ni wọ́n. Wá kọ́kọ́ gbé ti Senegal wá. Senegal Alqadi Majakhati Kalla. Ní Senegal. Alhaji Maliku Sy. Ó di méjì àbí? Ahmadu Bamba Al-Khadim. Ahmadu Bamba ó di mẹ́ta. Sheikh Ibrahim Niyas. Sheikh Ibrahim Niyas ó di mẹ́rin. Gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí Senegal ni wọ́n. Ní Áfíríkà àwọn táwọn tí gbogbo àgbáńlá ayé wẹ̀ yìí pé inú West Africa àwọn eléyìí wọn kọjá tẹ́nìkan ò tún ti bá wọn dùn. Tàbá wá kú ńbẹ̀ tàbá wá dé Nàìjíríà níyàyí Usman Bono Fodio àkọ́kọ́ nu. Abdullahi ibn Muhammad Fodi. Al-Amir Muhammadu Bello. Muhammadu Bello ọmọ Usmanu ọ̀dọ̀ àwọn mẹ́ta. Adam Abdullahi Al-Ilori. Sheikh Adam Abdullahi Al-Ilori ní Nàìjíríà àwọn mẹ́rin wọn náà ni àwọn mẹ́rin ní Senegal àwọn mẹ́rin ní Nàìjíríà tí Adamu ló sì kẹrin wọn ọmọ Haúsá làwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù. Bàbá Sheikh Adamu tí ń jẹ́ ọmọ Yorùbá ló sì kẹrin wọn. Àwọn àdẹ̀bá wọn mẹ́tẹ̀ẹ̀ta yìí láyé. Ẹ gbọ́ Sheikh Adamu ọba wọn mẹ́tẹ̀ẹ̀ta láyé wọ́n ti lọ tán sẹ́ńtúrì kan ní Sheikh Adamu tó dé lẹ́nu ìgbà tí wọ́n lọ tán kò sẹ́nì kankan tọ́ra gàgbé tiwọn. Àgbà Sheikh Adamu dé tí wọ́n ẹsẹ̀ wá kíw tí wọ́n ẹsẹ̀ wá dàáfà ni wọ́n tó wá wọ́ àga wọn Ọlọ́run wọ́ àga wọn lọ lè bá àwọn yìí náà fi wà nù tọ́bákọ̀ wọn. Tábà sírò Sheikh Adamu àlè sírò wọn sínú àwọn ulama amutawasitun a sì lè sí wọn sínú mutaakhirun náà láwa. Ẹ gbọ́ gbogbo wa yìí nísìnyí àwọn náà ti dà àfá àgbà láyé lónìí pẹ̀lú ọjọ́ erí tọ́mọ yìí wọ́n ń pè wá láàfá àgbà. Ẹ gbọ́ wọ́n ń pè wá ní àfá àgbà. Ẹ gbọ́ iṣẹ́ wo la wá tí ì ṣe mutaakhirun náà ni wá. Ẹjá àwọn èèyàn pè wá láàfá àgbà ní ká mọ̀ pè ra bẹ́ẹ̀. Bàbá kọ̀wé kan nípa history Ìlọrin wọn kò kọ́ yìí síbẹ̀. Allahu Akbar. Wọ́n kọ ìwé history Ìlọrin. Wọ́n nínú ṣe mọ̀ yìí pé ṣe mọ̀ pé project Quran yìí iṣẹ́ kan lòun lọ́tọ̀. Ṣe wá nígbà tí mo ti bá débi tó lámìlì pé àti wọ́n ti bẹ̀rẹ̀ typing design. So now mo wá ń ṣiṣẹ́ kan lórí Ìlọrin. Ìwé kan wà tí mo ṣẹ̀ṣẹ̀ parí mo pè ní Ìlọrin History, Power and Identity. Topic kan wà ńbẹ̀ tí mo fi sọ̀rọ̀ nípa àwọn àfáà tí wọ́n lo 18th century nílọrin. Gbogbo àwọn group àwọn Begore Sheikh Alimi mo sí wọn síbì kan. Ní àwọn àfáà tí wọ́n tún dé ní 19th century mo tò wọ́n síbì kan. So àwọn àfáà tí wọ́n wá wà nísìn àtàwọn tí wọ́n sọ̀rọ̀ lórí rédíò àtàwọn àfáà tí wọ́n wà lórí social media àtàwọn tó yá sí pé kò sí ní bẹ́ẹ̀ ṣe Google orúkọ wọn tẹ́ ẹ̀ ní rí tó jẹ́ àfáà zaman ti síta wáyé wallahi ta'ala orúkọ yín wà mẹ́ tí mo kọ síbẹ̀ àti gbogbo àwọn àfáà kọ̀ọ̀kan àwọn tí wọ́n jẹ́ Salafi kan náà wà tí mo fi síbẹ̀ ò bọ̀ mo kọ́ sábẹ̀rẹ̀ pé àwọn controversial clerics scholars tó yá sí pé àfáà làwọn náà so because màá ṣàbòsí tí n bá dárúkọ àwọn tó jẹ́ mọ̀rìkàsí nìkan àtàdàbíò àti zùmúrà àti sàlàfí wọn mo tó jọ síbẹ̀ so àwọn kàtígórì àwọn tó jẹ́ ọmọ mọ̀rìkàs tó yá sí pé wọ́n defend mọ̀rìkàs tọkàntọkàn pé wọ́n lè fi ẹ̀mí wọn gan lẹ̀ torí mọ̀rìkàs wallahi orúkọ yín wà ń bẹ̀ torí pò tẹ wà lẹ́ni tẹ́ bá mọ ẹ wà nípò bàbá wa Sheikh Yahya Murtada. Allahu Akbar. Nígbà tá a wà mọ̀rìkàs sẹ́yìn kan bá ti bú Sheikh Adamu nílọrin bàbá wa ní kó pe Sheikh Yahya bàbá wa mọ bí pé ṣé ọgbọ tó ṣẹlẹ̀ tí ọgbọ kẹ́nì kankan ti bú wa ò ti sọ̀rọ̀ àrùn kọ́ mọ̀ wọ́ọ̀rì àwọn palẹ̀mọ́. ṣe mọ̀ pásìkò lọ́wọ́ tí wọ́n dìtẹ̀ mọ́ Sheikh Yahya pé kò gbọ́dọ̀ dájímọ̀ lẹ̀ pé jímọ̀ ọjà wà bẹ́ẹ̀ ó sì tún dájímọ̀ kan lẹ̀ bẹ́ẹ̀ lásìkò ọba kẹsàn-án. Nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ipò tí Sheikh Yahya wà ń jọ́nà lọ́hùn tí máa ń defend Sheikh Adam wà náà ọmọ Sheikh Adam lọ́wọ́ wà ní mọ́ríkàsì láti mudiru wọ́n dẹ̀ sọ fún mi tá ní tún defend mọ́ríkàsì tó yá sí pé ọ̀dọ̀ Sheikh Yahya àgòdì wọ́n bá wà ń bomi àmọ́ wọ́n dẹ̀ sa lálà sí àfá Yahya
wọ́n mọ sàṣẹ́yìn náà àṣàṣe nítorí pé tẹ̀sùbà ń bẹ ní ẹni tó bá lọ́wọ́ sàn kankan yóò kàn parẹ́ níbi bọ́sẹ̀ yìí gan ní òdodo ni àṣàṣì ń bọ̀ àṣàṣì ọmọ wa lọ́tún lọ́sì kí gbogbo tẹ̀ ń sà yóò mọ kọ́ bá àwọn ọmọ yìí torí bàbá ńgbà tí bàbá náà wà láì Sheikh Adam ṣe pé tí wọ́n bá ti bọ̀ wá lọ́rin tó bá dé sáìdì ọ̀tẹ́ yẹn wọ́n á ní káwọn afọ Amẹ́ríkà sọ park gbà mí ẹsẹ̀ náà máa fi ń wọ tó bá dáwọn ibìkan tó ti fẹ́ dé lọ́rin tán ẹsẹ̀ náà máa fi ń rìn wọ̀ lọ́rin wọ́n á máa ní pé gbé mọ́tò wá létà wọ́n á ní wọ́n ti rí ògùn síbí wọ́n ti rí nǹkan síbí ẹ̀ pé wòlíì ní Sheikh Adam wàláì tàláì sọ́bìlà síláìláwà máa sọ àṣírí kan fún yín níbí lónìí ẹ̀ tó bá ní Sheikh Adam ò ṣe wòlíì ni 1991 ni Sheikh Adam ti kọ déètì tí ó kú kalẹ̀ bàbá mọjọ́ tí ó kú wọ́n dẹ̀ kọ déètì yẹn wọ́n fún àwọn àfáà méjì kan náà àfáà Amẹ́ríkà àwọn méjì wà láyé nísìn tá a bá ti wà off camera àmọ́ sọ fún yín àwọn méjì wà láyé déètì yẹn náà ni wọ́n kú. mo dẹ̀ lọ bí ìyá Jọ́sí Abdullahi sẹ́wọ̀n pé mi fẹ́ràn fìtínà ṣé rí gbogbo ìgbà tí mo wà Amẹ́ríkà ṣe mo láìkì kí nǹkan ṣẹlẹ̀ yóò sì sojú mi èmi ọmọ pé ṣe journalism ni mò ń ṣe ṣẹ́wọ̀n pé mi ọmọ kankan tí ń jẹ́ journalism báyìí mi ọmọ kankan tí ń jẹ́ news àmọ́ mo fẹ́ràn kí yẹn dẹ̀ ní òdodo lọ́wọ́ mo lọ bí ìyàwó Sheikh Adam wọ́n sì wà láyé lónìí ìyá tó bí Jọ́sí Abdullahi mo ní pé nígbà tí a gbọ́ pé bàbá kú àlọ́ dàbí àlá àwọn ti wá sọ blue à ń lọ Amẹ́ríkà sí ni ilé kéwà ń jọ́nà lọ́hùn la bá dé sáìdì Agége yẹn làwọn ọmọ bá sọ pé Sheikh Adam mọ̀ ti kú sí London láre láyé Gàmọ́wí fa aṣọ tó wọ̀ ọ́ fa ìyàmọ́ra rẹ̀ lọ́rùn ni bí ìgbà tí pé ẹṣẹ́ àbálà ni ṣẹwàá nígbà tí a ṣe òkú bàbá tán tí gbogbo ẹ lọ lẹ̀ mọ́ wá lọ Sùúrùlérè mọ́ wá lọ bá ya Jọ́sí Abdullahi mọ́ wá ní pé kí ni àpẹẹrẹ tí wọ́n rí pé bàbá pé wọ́n lọ London yẹn wọn ò ní dé mọ́ wọ́n ní bàbá ti mọ̀ pé àwọn ò ní dé mọ́ àwọn náà wà láyé lọ bí wọ́n ni ó sọ nǹkan tí ò rí bẹ́ẹ̀ mo ní kí lẹ rí wọ́n ní pé Àfà Dáúdà sórí èmi pẹ̀lú wọn sì close mo máa lọ Sùúrùlérè dáadáa Àfà Abrahaman Dàdáńgbá ẹ̀gbọ́n mi ni òun dẹ̀ ní máa ń bá bàbá tẹ̀tírà ẹ̀wọ̀n kan sọ pé àwọn náà bàbá tẹ̀tírà kí tó gbé lọ bòmíì nígbà tí wọ́n fẹ́ máa dìlẹ̀ mo wá ní kí àpẹẹrẹ wo lẹ rí wọ́n níjọ́ tó kù ọ̀la tí bàbá lọ London tí wọ́n lọ tó òde yìí wọ́n ní wọ́n á pe gbogbo àwọn táwọn jẹ́ ìyàwó wọn wọ́n wá ń kọ́ àwọn bí wọ́n ṣe ń ṣe opó. La ilaha illallah. mo fi Al-Qur'ani Ọlọ́run ọba búra sí wàláì tàláì sọ ìlà àwọn náà sọ fún mi. La ilaha illallah. ìyá Jọ́sí Abdullahi wa ní àwọn bẹ̀rẹ̀ sí sunkún pé opó báwo àní kí ni gbogbo nǹkan tẹ̀ ń sọ sọ tọ́pìkì míì àní tí ọkọ bá kú kí wọ́n máa sọ pé kọ́ obìnrin ọmọ wọṣọ tó dáa yẹn ẹ̀yẹn mọ̀ ṣe bẹ́ẹ̀ o ẹ wọṣọ tó dáa kẹsì jáwọn èèyàn bá yín dáadáa tó bá wá kí yín àwọn wá ní ṣe bẹ́ẹ̀ lọ London ẹ̀ dé ẹ̀ wọ́n láwọn mọ̀ ṣùgbọ́n mo kàn fẹ́ kọ́ yín nípa nǹkan tí Islam sọ nípa opó wọ́n ní gbogbo nǹkan tí wọ́n sọ nìyẹn kó tó di pé wọ́n lọ. now ìgbà tí wọ́n dé London ṣe pé London wọ́n kú sí Àfà Abrahaman Sàró tẹ̀lé wọn lọ mo lọ bá Sàró nígbà tí wọ́n dé pé báwo bàbá ṣe kú wàlá Àfà Abrahaman Sàró ṣe pé bàbá mú Sàró lọ àti ìyá Madina wọ́n tẹ̀lé bàbá lọ Abíọ́lá dẹ̀ lọ gba hospital yẹn fún wọn so ṣe mọ̀ pé wọ́n làwọn fẹ́ ṣiṣẹ́ abẹ fún bàbá ni àwọn dókítọ̀ ṣe wá rí gbà tó di aago 6 ìrọ̀lẹ́ làwọn yẹn ti ń kó gbogbo machine tó fẹ́ fi ṣe abẹ fún bàbá wọn ní bàbá ń ṣe wàhálà púpọ̀ kán máa sinmi bàbá wa mọ yín mú sí wọn tó bá ti lọ pé ta ni wọ́n ṣiṣẹ́ abẹ fún wọ́n wá máa sọ fún Àfà Abrahaman Sàró pé wọn ò ní ṣiṣẹ́ abẹ fún mi so wọ́n wá láwọn fẹ́ rìn lọ̀sàlẹ̀ torí òkè níbẹ̀ wọ́n wá Sàró sọ pé wọ́n mú pọ̀pá wọ́n dẹ̀ rìn gbogbo náà gba hospital yẹn ìgbà tí wọ́n rìn tán wọ́n bá gùnkè wá wọ́n lo lift ìgbà tí wọ́n dé wọ́n bá bọ́ sórí bẹ́ẹ̀dì wọ́n bá ra ṣe báyìí wọ́n dẹ̀ fi pílò sẹ́yìn wọ́n á ní Sàró àwọn ní naam Abrahaman Sàró àwọn ní naam ikọ àwọn lẹ́tà kan nísìn ikọ fún oṣù gbọ́dọ̀ já àwọn ní ẹkọ lẹ́tà báwo ṣe báyìí jọ ń lọ lẹ́ni wọ́n ní wọ́n mà àmọ́ àwọn lẹ́tà kan wà tí máa kọ nísìn máa dẹ̀ staple ẹ̀ ọ̀ gbọ́dọ̀ já kan tó kó o lé wọ́n kọ àwọn lẹ́tà kan tí wọ́n staple ẹ̀ náà tí wọ́n sọ pé táwọn bá dé láti London ni kí wọ́n já wọ́n dẹ̀ ti mọ̀ pé àwọn òkú lọ́hùn èyí tí wọ́n fi ṣàlàyé Markaz mo ṣe Markaz èyí tí wọ́n fi ṣàlàyé àwọn ìyàwó wọn so wọ́n ti staple ẹ̀ ṣe wá rí ọ̀kan wá wà tí wọ́n kọ́ nínú àwọn lẹ́tà tí wọ́n fún Sàró àwọn tí ó kírun sáwọn lára
ọ̀kan wà tí wọ́n sọ pé àfa àgbà kan nílọrin mi ń dárúkọ wọn bàbá sọ pé tó bá wá síbi òkú àwọn wọn gbọ́dọ̀ jọ wọlé wọ́n ní lẹ́tà yẹn gbé fún Yakubu kó fi lẹ́tà yẹn hẹ nìyẹn tó bá wá wọn gbọ́dọ̀ jọ wọlé torí pé kò fẹ́ràn àwọn nígbà táwọn wà láyé kí ni ń bọ̀ wá síbi òkú àwọn. Allahu akbar. Masha Allah. Allahu akbar. ṣe ń gẹ́tẹ̀ bẹ́yẹn so now ṣé wàá rí ọ̀rọ̀ Islam náà ni bàbá sọ gbẹ̀yìn Sàró lọ sọ fún mi ó ní bàbá sọ wípé Sàró mo ní ọ̀rọ̀ kan tó mo fẹ́ bọ́ sọ àánú àwọn sì ṣe Nàìjíríà àti Islam pé táwọn bá kú tán àánú àwọn ṣe Nàìjíríà àti Islam pé táwọn bá kú tán báyìí àfa olókùn tí ọmọ sòdodo. Allahu akbar. La ilaha illallah. wàláì tàláì Sàró ní nǹkan tí wọ́n sọ gbẹ̀yìn nìyẹn so kọ̀pẹ́ sígbà yẹn wọ́n bá ní tọ́ Sàró mo rí pé mo ti try púpọ̀ fún Islam wọ́n wá ó tó àsìkò tó yẹ kí n lọ sinmi kọ̀pẹ́ sígbà yẹn wọ́n kàn kú ni ó sojú Sàró wà ń bẹ̀ wọ́n tẹ̀ kọ́ fẹ́ máa tan ìyá Mọ̀dínà pé wọ́n sùn ní ọ̀nà àtà ló sùn tí ń gbé etí sórí pé bàbá ò mi mọ́ pọ̀ wọ́n ṣiṣẹ́ abẹ yẹn tí bàbá fi kú. Allahu akbar. Ìtumọ̀ pé wòlíì ni. wòlíì ni bàbá Sheikh Adam. but ẹ̀wọ̀n ni ó ṣe wọ́n dẹ̀ ti kọ́ déètì tí wọ́n kú 91. Sheikh Jackman náà àfàgbà ni wọn. àfàgbà ni Allahu akbar. Sheikh Jackman ẹni tí ó bá dá oòrùn mọ̀ tí ó sì mọ nǹkan tí ń jẹ́ àǹfààní ṣé mọ̀ pé àlè ṣe ká mọ̀ lo oòrùn àti lè ṣe ká mọ̀ lo òṣùpá so ṣé ẹ rí ipò tí Jackman wà wà láì ipò Sheikh Yahya Murtado Masha Allah. ẹ sì lòpọ̀ náà pẹ̀ mí yóò sì gùn ọlọ́wọ́ wọlá gbogbo àwọn ọlọ́run ten defend tí wọ́n gbowó lọ́wọ́ ẹnì kankan báwọn kan bá ẹ wọ ọ̀rọ̀ kan tó ń sọ lọ́dọ̀ wa pé béèyàn kan bá fẹ́ fowó ra àwọn yọ ọlọ́wọ́ ya àlùbáríkà owó rẹ̀ tọkàntọkàn náà fi sọ àyìnbáyà ọmọ mẹ́ríkàsì tí wọ́n ti rà àyìnbáyà àwọn ọmọ tó jáde jámíà gan tó yẹ pé sọmọlọsọ kan fún yín tá a bá ti fẹ́ jáde bàbá kan ń bẹ níjọ́ Wednesday báyìí ní mo ní káwọn èèyàn wá gba 200 riyal ní Saudi tó bá ti dárúgbọ̀n sí ṣe wá rọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ jámíà tí wọ́n bá ti ń múra tán jáde àwọn kan wà olówó wọn nìkan mọ báwọn sa àwọn èèyàn jọ táwọn tí ó jẹ mọ bòwús tí àwọn wọn nìkẹ́ lọ táwọn olò wọn nìkẹ́ lọ wá ilẹ̀ àwọn báyìí kọ́ mọ́ṣáláṣí àwọn dẹ̀ mọ̀ fún yín ní báyìí ṣùgbọ́n táwọn bá dikẹ́ sọ lẹ́ẹ̀mọ́ sọ. Allahu akbar. àwọn oyè mi lèmi ọgbà ní. Allahu akbar. èmi ọgbà ní èmi tí mo ní bíbí bẹ́ẹ̀ ni tẹ̀tẹ̀ ráwọn tíra tó máa ń kó fún wa èmi mọ bá wọn fà ní tí wọn bá débi pé hàn tú ọ̀dà sọ láti fa tí ọ̀dà conference kan wà tí wọ́n ṣe ní rẹ̀ àdíjọ kan tí wọ́n níta ló ní béèrè mo ní béèrè wọn náwó ìbéèrè méjì mo béèrè jọ́nà lọ́hùn mo ní al-yawm antum tahtafiluna bi haflati biladikum wa antum tuharrimuna mawlida nabawi indana fi Africa in raja'na ila biladina so kayfa nujibu tí wọ́n bá bi wá ìpèsè mọ́lúdì dàbí ọ̀dà ẹ̀yin sọjọ́ ọ̀bí ìlú ẹ̀ wá ń sọ pé ká má ṣe ọjọ́ ọ̀bí ànábì. tá a bá padà sílùú wa tó bá béèrè kí láàbì dáhùn. kí láàbì dáhùn mo nínú ìlú àti ànábì Muhammad lọ́lá jù mo ń bi rọ́ ìdù yẹn ó ní ànábì Muhammad lọ́lá jù lọ kí ló wá dé tẹ̀ wá sọdún ìlú wàláhì àwọn dáhùn question yẹn ẹlẹ́ẹ̀kejì mo sọ̀rọ̀ fọ́tò mo náà sọ pé ká má ya fọ́tò mo ní kémi tó wà lù yìí ni mo ti rí fọ́tò ọba yín bó ti rí kí n tó fojú gan ní ẹ̀ a dẹ̀ ti rí bí ká bá ṣe rí then nínú jámíà wa à ń máa ń ṣe magazine kan tá a máa ń ṣe every month báyìí mí náà máa ń kàn kan nú ẹ̀ à ń kó fọ́tò síbẹ̀ ẹni wọn sọ pé fọ́tò ọ̀dà pé ká má ya fọ́tò pé wọ́n fẹ̀mí sí lájọ́ bí àlùkìyámà onígbà wo náà ṣe kámẹ́rà níbo lànàbì tí kámẹ́rà ti sọ pé ká má ya fọ́tò mo ní ìdí èsì wọn dáhùn. La ilaha illallah. ìgbà tó parí conference yẹn wọ́n á pè mí sẹ́yìn wọ́n ní àwọn béèrè tí ń béèrè yìí àfáà kan nù wọ́n wá sọ fún mi pé àwọn mọ èsì àmáwọn nǹkan tíjọba bá ní káwọn kọ làwọn máa ń kọ nínú àwọn fàtàwá tó so pọ̀ mọ́ nǹkan báyìí. ìjọba ní kọ̀ọ̀tù wọn. wọ́n ní tí èyí bá ṣe pé kí n fàdí ló fún mi ní scholarship ní mi ní parí ẹ̀kọ́ Saudi wọ́n ti dá mi padà sílé pẹ̀lú àwọn àgbá kò béèrè. àní mi mọ̀ pé wọ́n ń ṣàdúrà ṣé wọ́n kọ́ èmi fẹ́ràn àdúrà fa mo ní tẹ̀sùbá 1000 sí mọ́ fà mo bá gbé wọnú mọ́ṣáláṣí ọ̀sẹ̀ kejì tí mo débẹ̀ ní bá ń fà àwọn ọmọ ọlọ́run ẹ̀dẹ̀ wọ́n wá ń pé lọ́kọ̀ọ̀kan wọ́n ń pera wọn mo jẹ́ wọ́n pọ̀ dáadáa mo ní kílẹ̀ wá wọ́n ní kí ni ń ṣe mo ní kí n ṣe báyìí rí mi ní pé mo ń ṣàdúrà rẹ̀ wọ́n ní bó mo ti rí tẹ̀sùbá ẹ̀ tó gùn tó báyìí bí kò wọ́n rí
mo fi Ọlọ́run bá búra sí wọn tọ́ wọn pé àdúrà wa ṣẹ́wọ̀n pé wọ́n ní problem èyí tó bá dẹ̀ ní problem rẹ̀ tó bá ti lọ kábà tọ́tọ̀ àwọn àfọwọ́gbà pé bùkátà kò sí pọ́n kayà sí wọn pẹran pàjẹ́ kan ranjú bẹ́ẹ̀ nìkan kò sí jẹ́ bẹ́ẹ̀. àdá fún yín ṣe mọ̀ pé yóò jẹ́ tún sẹ́mi kéèkọ́ máa sọ pé àdúrà dàmbì àdúrà táwọn èèyàn ti ṣètò ẹ̀ pé wọ́n ṣàdúrà kan tó ìyá rẹ̀ gan ó lè jẹ́ pé àdúrà wọn payà sí ni ìyá rẹ̀ tó lóyún ẹ̀ kọ́ wa máa sọ pé ọ̀dà ṣebí náà ló fi sọ pé ànábì kínní wípé wèrè ní wípé ànábì tí wọ́n tọrọ níbi kínní òòṣà táwọn ń bọ kọ́ wa máa sọ pé òòṣà ọ̀dà. mo aládùúrà ni mò ń ṣe wọ́n wá ní pé kí ló dé mo á ní mò ń fa yálà tì wọ́n ní torí kíni mo ní kí tún lè ráàánú ni wọ́n ní mélòó mo á ń fà mo ní bó ṣe wáyé máa fa bíi 41,000 wọ́n nígbà wo máa parí ẹ̀ wọ́n nílò hadith wo ló wà wọ́n bí èmi oní tí pé ká ṣàdúrà ìpè wọ́n ní mo fẹ́ fa 41,000 wọ́n ní for what ṣe mọ̀ pé èmi sẹ́yìn kú òun lé àmọ́ ń ṣàdúrà èmi ọ̀gbọ́n mo tán sọ yẹn rí later mo sọ wá mọ̀ pé àṣẹ ideology tí wọ́n yàtọ̀ when it comes to àdúrà ká ṣe yàsí báyọ̀ lọ fẹjọ́ mi sùn mùdírù jamia wọn lọ́mọ yẹn àlè fọwọ́ kan ò torí kí n fáàdì ló fún ọmọ yẹn scholarship. Allahu akbar. Allahu akbar. ẹ jẹ́ ká dáa dóbà wọn. Sheikh Jaqmal nídìí ẹsẹ̀sẹ̀ máa pera yín láfa àgbà àwa ti gbà yín láfa àgbà. bàbá yìí dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àfà ntí markasi tí Sheikh Adamu torí ẹ̀ gbé markasi kalẹ̀ òun ni. Allahu akbar. kì í sowó. ṣe hadafu Sheikh Adamu pẹ̀lú markasi ẹni gbà tí bàbá ń lọ bàbá ní àánú ìsìláàmù ń ṣe mí àánú Nàìjíríà ń ṣe mí tẹ́ ń bá lọ tán àfa àwọn olókù tí ọmọ sòdodo kọ̀dà sí má lóòótọ́ ṣé ní sèǹtọ́ yá sí pé owó ní gbogbo àfa ń wá owó ló ń kálukú ń fi ẹ̀ tá ìṣàwọn èèyàn òdodo ọ̀rọ̀ dàmá tá ń lè là níwájú president tá ń lè dún wájú ọba àlú tí ó sòdodo tá ń lè dún wájú gọ́fúnà tí ó sòdodo bẹ́ẹ̀ bá lóun wọ́n sòrò wájú gọ́fúnà àbọ̀ president ṣe ó níbi tí wọ́n lọ lè fi sí wọ́n lè fi hábì kan ní títí tí Sheikh Adamu fi wá lò ó tán ẹ̀gbọ́ àti ìjọba ní àti ìgéní kan ní kò sẹ́ni sí Adamu sòdodo wájú rẹ̀ tó wá rí nǹkan kan sí torí pé ẹ̀mí tọlọ́hun ni wọ́n fi ń ṣiṣẹ́ so kọ́lọ́nkọ́ wọlé Ànábì Muhammad gbogbo àwa tá a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní markaz ara iṣẹ́ Sheikh Adamu náà ni dókítà wa so iṣẹ́ tí wọ́n ń ṣe ní wọ́n ti kúrò Nàìjíríà ó ti bá wọn ìlú òyìnbó náà ń ṣiṣẹ́ fún ó ti bá wọn so wọn tún wá gbàgbé ilé gbogbo bí wọ́n bá sì dé wọ́n ń jẹ́ kí ayé ọmọ wípé ọmọ kéwu Sheikh Adamu làwọn markaz làwọn ẹlòmíì kéwu markaz tán ó dìnnà yìí markaz ẹlòmíì jẹ́ àlùbáríkà markaz ó jẹ́ àǹfààní ẹ̀ tán ó dìnnà yìí markaz ẹlòmíì jẹ́ gbogbo àǹfààní mùdùmùdùn àǹfààní Sheikh Adamu ó padà wá dìnnà yìí pé ọmọ kéwu Sheikh Adamu lòun ẹlòmíì sì rèé ó rí àǹfààní òun jẹ àmọ́ngbà tó dùn ní olóhùn ọ̀gbà bàbá Lágége tò ní láàfà àwọn ó ní ọmọ àfà àwọn ní kìí sọ àfà àwọn àtẹni ó dìnáì àtẹni ó jẹ mùdùmùdù àtẹni ó ṣe gbé àtẹni ó ṣàwò ọ̀wá sí ẹnìkan nínú tó lè sọ pé òun wúlò fún Islam òun wúlò fún markaz òun wúlò fún lédè tó bí òun tó ẹ̀yìn wọn kálukú ó gbé kí ni contribution rẹ̀ lójú ọ̀nà Islam kí ni contribution rẹ̀ ní Nàìjíríà kí ni contribution rẹ̀ lágbàáyé ìlú wo ló ti dé rí tó ti dé ìlú 46 rí ẹ gbọ́ tọ òun rèé kí lẹ pé ẹ̀wọ̀n kan 2005 àwọn ni ìjọ ọkọ̀ tú Kùránì sédè méjì tọ English Yorùbá tí ó sì jẹ́ èèyàn kan mọ̀ fagdan tí ó ṣiṣẹ́ yẹn tí ó dá sí tọ ẹni àkọ́kọ́ ẹni tí ọkọ̀ tú Al-Qur'an sí èdè méjì English and Yorùbá tó wá jẹ́ pé òun nìkan ìnfẹ́ràdù ẹ̀ ní mọ̀ faridan ó dá sí fúnra rẹ̀ tí ò ní ìkúnwọ́ ẹnì kankan níṣẹ́ tí ó di professor bíi 25 ó péjọ sí ọmọ markaz la kọ́kọ́ ẹni tọ́kọ́ sí bí bàbá tọ́kọ́ yín náà ṣe ní history láyé tẹ́ ẹ bá bí gọ́gùn nísìn ìwọ́kà tẹ Adam Abdullahi lórí gọ́gù ọ sọ fún ọ pé ọgọ̀ gọ́gù ọ sọ pé ọgọ̀
ìwọ try kọ tẹnisi ìwọ sọ pé Adam Abdullah Al-Ilori gbogbo ọ wà dá padà pé ọmọ gan o gbogbo ọ wà ní bó tiẹ̀ kó pé ni pé Al-Allamatul Ilori gbogbo sọ bẹ́ẹ̀ Al-Allamatul Ilori Adam Abdullah bó bá sọ pé Adam Abdullah Al-Ilori gbogbo ni gbẹnu sọ̀rọ̀ ọgọ̀ àfi kó fi Al-Allamatul Ilori kò sí àfà kan tí gọ́gù fi àlámà kún ókọ ẹ̀ Sheikh Adam ni. mo ṣe kankan láti ẹ bá dán wọn bá dẹ. mo ń wá ní British Library ní wọ́n rí pé kò sí ń bẹ̀ mo wá ní kí wọ́n wá sẹ́ndì owó sẹ́nìkan. àbá yìí bá ń tún gbàgbọ́ yòówù náà ká tó ṣe fátì aláyè kálẹ̀. àwọn èèyàn ń jàǹfà àbáwọn èèyàn ọmọ jàǹfà lẹ́ẹ̀ni. nígbà tí mo ń wo British Library because British Library ló ní ìwé tó pọ̀ all over the world when it comes to research mo wá ń wá àwọn tíra Sheikh Adam bẹ́ẹ̀ ìgbà tí mi ò wá rí last year mo wá lọ bọ́ọ̀gà àwọn pátápátá pé èèyàn báyìí wọ́n lẹ́nu kankan ò tí supply ẹ̀ fáwọn mo wá send owó sí ẹnìkan Nàìjíríà ń bí mi ní dárúkọ ẹnìyẹn wọ́n bá mi wá gbogbo tíra bàbá mo wá lọ sí British Library mo wá lọ submit ẹ̀. Allahu Akbar. wọ́n dẹ̀ fi sínú collection. Allahu Akbar. mo wá sọ̀rọ̀ yẹn tí bàbá jẹ́ kíní tí mo kọ tí mo pè ní impact of Sheikh Adam Abdullahi bóyá ẹ̀yin ò rí so mo wá fi hàn wọ́n mo fi mọ ipa tí Sheikh Adam kó láfíríkà ní àgbáyé wàláhì wọ́n dẹ̀ gbọ́ wọ́n dẹ̀ fi síbẹ̀. Allahu Akbar. ara àǹfààní iṣẹ́ Sheikh Adam èyí tá a fi parí rẹ̀ ni pé fakulẹ̀ ìmọ̀lù gbogbo àfáà tó nílé kéwú gbogbo àwọn ulama ulmadaris wal ma'ahid gbogbo àfáà tó nílé kéwú tí wọ́n kó ọmọ ọlọ́mọ tí pé kọ́ sọ wọ́n dèèyàn fakulẹ̀ ìmọ̀lù oníkálukú yín ẹ máa ṣe ń tọ́ba wù yín lérí àwọn ọmọ ọlọ́mọ fasayara Allahu amalakum wa rasuluhu ṣé Ádámù ọmọ wípé ọmọ kéwú àwọn táwọn akọgbẹ̀yìn káwọn tó kú láyé òun ni ó padà ṣe ìhìyàwó dékèrú àwọn òun ni ó padà gbé gbogbo tírà àwọn sí British Library. ẹ máa ṣe lọ máa rán àwọn ọmọ ilé kéwú tiẹ̀ máa rán wọn ní olóńgbò máa rán wọn ní ọ̀gà máa rán ọmọ ilé kéwú máa rán ní ẹlúùlú àbí ewu tó ní ayé ní fọwọ́ fàjò eré ẹlúùlú wọ́n máa rán àwọn ọmọ kí wọ́n máa gún nǹkan lódó láwọn ọmọ ọlọ́mọ tán ní wọ́n wá kéwú kọ́ sọ wọ́n dà fà ńláńlá àwọn ọmọ kéwú tiẹ̀ máa lè rán wọn sínápù tẹ́ máa fi lo nǹkan wọ́n máa rán wọn. wọ́n ká àwọn ọmọ kéwú rẹ̀ jáde kí wọ́n máa kọ orin bú Sheikh Adam ọ̀dà bẹ́ẹ̀ fọ́ ó ṣeun púpọ̀ káwọn ọmọ kéwú rẹ̀ jáde oní wọ́n kọ orin kí wọ́n máa bú Al-Allama ẹ máa ṣe lọ ẹ má dáwọ́ ẹ̀ dúró fasayara Allahu amalakum ọlọ́run ń wò yín ànábì ń rí yín kódà àwa mùmínì gan àwa náà ń wò yín à ń rí gbogbo alápadà máa bọ́ yín lọ́la bá a ti máa bọ́ Sheikh Ádámù lónìí àbọ̀ Sheikh Ádámù rèé o ẹni tó ń sọ fún ọ lónìí pé kò sí bó ti lè dé ní ákírù tá a wà yìí tó wà nínú àwọn ulama al-mutaakhirun ní ákírù tá a wà yìí sẹ́ńtúrì tá a wà yìí àti sẹ́ńtúrì míì tí ó tó tẹ̀lé kò sí iṣẹ́ tó lè bẹ̀rẹ̀ láyé tó lè bẹ̀rẹ̀ ẹsẹ́ tọ́wà ló fi gbé àga rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ Sheikh Adam èyí wọn ti kọjá báàbù rẹ̀ ti tì ilẹ̀kùn ẹ̀ ti tì bọ́ bá lọ fẹ́ ṣe tuntun àfi kó o mú tuntun lára Sheikh Adam ebon sí Adamu ti mú ọ̀làjú ní gbogbo Nàìjíríà kò sí bí Sheikh Adamu ṣe build markaz structure markaz Sheikh Adamu ò rí àfa kan ṣáájú ẹ̀ nílùú yìí ni wọ́n fi lọ sí Masar wọ́n sì lọ Sudan
wọ́n tún wá sí ìkìtìrá ohun. wọ́n tún wá ṣe ìkìráwù ohùn fúnra wọn bọ́ ọba wa fẹ́ pé ọba Sheikh Adam wọ́n náà fẹ́ dàbí ọfẹ́ wà nínú àwọn tó bá ti ń dákọ̀ Sheikh Adam wọ́n gbọ́dọ̀ dákọ̀ rẹ ọkọ̀ ṣe ìkìráwù ohùn ọ̀là ohùn lọ́tọ̀ ọ wàá ṣe mọ̀kọ̀rọ̀rát gbogbo nǹkan lọ gbọ́dọ̀ jẹ́ kí tiẹ̀ ọ yàtọ̀ sí ti gbogbo àwọn bàbá tó ṣáájú ni látó lè tó ọ sáàrin wọn ó kéwú lọ́dọ̀ Sheikh Adam ọwọ́ ni èmi mo ti kéwú lọ́dọ̀ Sheikh Adam èmi náà fẹ́ ya tèmi lọ́tọ̀ ó lè rí ya ọ̀dà ọwọ́ lọ lè kéwú lẹ̀ lárúbáwò tiẹ̀ kéwú Nàìjíríà wá dé yà yín kọ́ wá tẹ ìlú àbí kọ́ tẹ àyè kan kọ́ wá lọ fẹ́ dá tiẹ̀ lẹ̀ ní tuntun ó ní nírànwọ́ àwọn bàbá yìí ó tiẹ̀ nírànwọ́ Sheikh Adam bọ́ ọ bá ti gbìn náà níbẹ̀ náà ni ó jẹrà sí tó tá a bá ti wá mọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ á fi àníyàn dáadáa ká fi tẹ̀lé àwọn aṣáájú ká sì fi àwọn aṣáájú bá ṣáájú tá a bá ṣe é bẹ́ẹ̀ làbá bá tiẹ̀ tó wọn wọ́n bá ń dákọ̀ wọn wọ́n máa dákọ̀ àwa náà pé ara àwọn ọmọ wọn táwọn náà nígbìyànjú rèé ó tó àfà ọlọ́mọṣà wọlé Ànábì Muhammad ọlọ́mọṣà jẹ́ kí ẹlẹ́mí gígùn tí ó pọ̀ ọlá àwọn ẹni Ọlọ́run Suratul Fatiha náà ni ẹ jẹ́ á ṣe Fatiha ti lọrin láwàá sí alálùbáríkà láṣẹ ọlọ́mọṣà jẹ́ mi yóò gùn gbogbo tó kù tẹ́ tún fẹ́ ṣe láyé ọlọ́mọṣà jẹ́ ẹrí gbogbo ẹ̀ sí kó fún yín lágbára rẹ̀ má jẹ́ ọ̀rẹ́ yín má jẹ́ ọ̀rẹ́ làákà yín má jẹ́ ọ̀rọ̀ pọlọ yín alùbáríkà ọlá babalágége tòní ọlá Muhammadu Rasulullah ọlá sallallahu alayhi wa sallam 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 ẹni tí babalágége tòní kọ́ ní alufalaku wa nujum òun ni wọ́n fi falaku wa nujum yẹn ju alukurani ẹwọ nǹkan tí babalágége kọ́ ẹ gbọ́ babalágége ò ṣe deny àfa àtìyàn gbọ́dọ̀ deny ni àti tàná àti tòní ọ gbọ́dọ̀ deny wọn wọ́n bá ti deny wọn yóò hàn nù ṣe sí rẹ pé ó deny oore torí gbà níbi kan rẹ Ọlọ́run mọ̀ ṣe yín ní aláìmoore lẹ́yìn ìgbà tẹ́ ti mọ oore má ṣàwa náà láláìmoore lẹ́yìn ìgbà tá a ti gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wa tí a gbàlejò àwọn dókítọ̀rù wa Dahoud Muhammad Lawal Olóyin Almarkasi Nàìjíríà kọlọmọsà jẹ́ kí a rí yín pẹ́ ọlá àwọn ẹni Ọlọ́run ò ní fi yín lẹ̀ o ọlá Muhammad Rasul ọmọ Ìsẹ́yìn ni wọ́n ti wá nípìlẹ̀ àmọ́ ẹgbẹ́ àdúgbò arádúgbò Sheikh Adam ni wọ́n ẹgbẹ́ ilé Sheikh Adam lọ́mọdá iná nílé wọn wọ́n ní bàbá tó bí àwọn Sheikh Adam àwọn bàbá tó bí Sheikh Adam Sheikh Abdullah tó wá látọ̀yọ́ pẹ̀lú àwọn bàbá tó bàbá tí wọ́n wá láti Ìsẹ́yìn tí wọ́n jọ wá pàdé pọ̀ ní pé Ajíkòbí wọ́ọ̀dù iná ni wọ́n jọ tẹ̀lé Sheikh Alimi wọ Ìlọ ní 1817 so àṣẹkùbọ̀ tí wọ́n nu ó wá já sí pé Sheikh Adam tí àwọn bàbá tó bí wọn pẹ̀lú àwọn bàbá tó tọ́sẹ̀ àwọn bàbá yìí lẹ̀ tí wọ́n jọ rìn pàdé nígbà Sheikh Adam wọ́n wá tún kọra wọn sí yàn la wọ́n tún wá pọ̀ wọn sí bàbá yìí náà la àwọn náà wọ́n tún wá ń gbéṣẹ́ wọn yọ Ọlọ́run sàbá wa kẹ́ gbogbo wọn Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń wọ́n náà kọ́lọ́run wọ́n gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọlá Muhammadu Rasulullah ọlá sallallahu alayhi wa sallam ọlá Fatiha alubarika aliamudulil rabbil alamin rahmani arrahimi maliki yawmiddini iyyaka na'budu wa iyyaka nasta'inu ihdina sirata ladina aliamuta alehimu gerele magalobe alehim nígbàgbé kùlù wà láwùká fún alẹ́ aláàmà bàbá Sheikh Adam iná àti iná ka fún bàbá alágége tòní ọlọ́mọsà bá wa dáàbò rẹ̀ bọ̀ wọn bismillahir rahmanir rahim kul huwallahu ahad allahu samad bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar atal multaqa walakum minna atyabu sukur wassalamu alaikum wa rahmatullah wa barakatuh